Nínú bínú bẹ́lẹ́gàn ń pẹ̀gàn ó yẹ. Onínú bínú bẹ́lẹ́gàn ń pẹ̀gàn bí ò bá ti bá mi wí o kò má ṣe yí kò èmi bẹ̀ òun. Onínú bínú bẹ́lẹ́gàn ń pẹ̀gàn ó yẹ. Onínú bínú bẹ́lẹ́gàn ń pẹ̀gàn bí ò bá ti bẹ́ mi wí o kò má ṣe yí kan mi bẹ̀ òun. What is happening, people? The recording is just showing joined. Omososo Ajoke joined. Adewumi Akindele joined. No one is leaving comments. I can't get to see the comments. Okay. It should probably come up. It should probably come up after the recording. I don't know if this is a new invention, new setting from Facebook or whatever, but I can see each and every one of you's name joining me. So I can see Adobin Chiroki, Jide Akiawe, Doris Peter. You know, we usually have an interactive session on this show, but this doesn't, you know, look interactive because I am going to be doing the talking while your comments is not popping up. Your comments should be popping up, and I've tried resetting, so it's got nothing to do with setting as long as I did not do anything to the setting. So I don't know if this is a new invention or if there's been some technical changes on Facebook. Anyway, let's continue. I told you guys I'll be back today because I need you guys to talk back at me and tell me Ajagaba Monla Ijaya Soro Irumole ńlá tó ń jẹ NASCO. Let me do my self appraisal as usual. Ọmọlọmọ yẹn ọmọ ńlá ni. Òòṣà ńlá tó ń lé wọn léré tó ń gbé wọn sáré. The great Madiba, freedom fighter. Ọmọ gidi. Olúọmọ kúò. Yeah. Olúọmọ rèé o. Olúọmọ worldwide. Ẹni bá nílùú ẹni nìyẹn gbọ́dọ̀ jọ lójú o. Èèyàn kan bá lólúọmọ kó kàn ṣe rẹ̀ ní Olúọmọ ńlá làbíkẹ́. Olúọmọ. Gbogbo àwọn tá lo fake profile. Ẹ gbórí wọlé tó bá wù yín. Ẹ sá pamọ́. Àbíkẹ́ ò kì í sá pamọ́. Ìjayà ńlá tó máa ń gẹṣin lọ káyà láyé ọmọ anybody mọ́lé ni ẹ má block mi o. Ibi tó bá wù mí ni máa gẹṣin mi wọ̀ lórí Facebook. Èmi mọ òfin. Anybody lè crop nǹkan tí n bá sọ lórí page ẹ. If you are a public figure, if you call yourself a blogger, a motivational speaker, anybody can come in and leave their comments as long as those comments are not detrimental to your life. As long as they don't leave those painstaking, you know, threatening message that will make your head go gaga. Papa, what is this? When you go on Oprah Winfrey show, you can tell Oprah Winfrey to shut the fuck up if you wish to. That is why she's a public figure. You can decide to go on, what's the other one's name? Jerry Springer. You can go on Ellen DeGeneres. If you don't like them, you are welcome to leave any ill comments. As long as they are not life-threatening. As long as they are not those messages that people can tag as terrorist statements. Anybody can go on any blogger, any public figure's show or page to leave any ill comments. I'm sure if you call yourself a professional blogger, you should be prepared for those negative, you know, and positive comments. Those are the things that will build your portfolio for you eventually. You need to develop a thick skin. People come in here to abuse me. They say all kinds of things. I don't think I have picked on anybody's name. Dara Dara. I know who is behind Dara Dara. The Williams, that bastard called the Williams, she picks my picture, she put it on her Facebook profile,
I never do care. Because I don't fight with ghosts. And you're let me, and you're shoku. If you want to talk to me, you want to leave me any detrimental message, any life-threatening message, like the one that I need to start giving people nickname now. People, everybody should note, I am going to be tagging a lot of people with nickname. Show ye. I have one actress in Nigeria. Actress. Nollywood actress. It's your Rishetiko Nilari. I'm going to give her nickname. Show ye. So yo tí ò ní fame tí ò ní lárí. So yo tó yẹ pé tẹ́ bá ti rí ojú ẹ̀ lórí CD kò sẹ́ni tó fẹ́ wo CD yẹn wọ́n máa dump ẹ̀ ní pé ṣọmọ yìí ló ṣe ọmọ tí ò ní fame. Fuck the shit. We don't want to watch her. This is a talk show. Talk show ni mo run. If I call myself a motivational speaker, I am building people's courage. I told you from the beginning that what I'm saying is no to cyberbullying. And we do not intend to approach or to manage it with any softness. No. At the beginning of this show, I say any rougher presentation, it will attract rougher approach on this show. I'm not a baby. Come on. Mi shamadema. Tẹ́yàn kan fẹ́ control pé nǹkan báyìí ni kí n sọ àbí nǹkan báyìí ni kí n má sọ. Nǹkan tó bá wù mí ni mo máa sọ. Wọn ò dẹ̀ kí n pohùn mọ́ agogo lẹ́nu. Èmi ò máa wá agogo tí wọn bá ní bèzì o. Ẹ mọ̀ kán máa sọ pé I'm all about the bass, no trouble. I'm all about the bass, no trouble. I'm all about the bass. Ọmọ ńlá làbíkẹ́. Ohun ńlá ohun gbangba tó tì kìnà fẹ́mi látọ̀run. Bóyá torí ẹ̀ ni mo ṣe audio ló dàbí ẹni pé èèyàn kò ṣe audio rí. Ó dẹ́rù bà wọ́n. Àbíkẹ́ ṣẹ̀rù bà wọ́n gbé wọn sáré lé wọn léré. Olú ọmọ káfàtà. Àwọn olórúkọ ńlá ni mo máa ń bá jẹ́ orúkọ bó tẹ̀ jẹ́ pé orúkọ àwọn máa jégúnlẹ̀ ni. Mo decide láti bá Olú ọmọ MC. Mo ní mo jẹ́ èmi náà jẹ́ Olú ọmọ gbogbogbò. Mo decide láti bá Nelson Mandela, the great Madiba. Mo bá jẹ́ orúkọ. I'm a freedom fighter. I cannot stand cheating. And I don't welcome any form of bully around me. I've got zero tolerance to dishonesty and liars. Don't come near me. You don't have to be on this page. I'm telling you, you have an option to opt out. It's either you join in, seal your mouth quietly, watch, or you don't join at all. And if you have to join and make comments, it better be nice ones. And if they are not nice, they are just better be fair comments. I don't have to pick on every negative comment. But if I pé ẹ̀yin ọmọ ìyá ìdíbàjẹ́, ẹ fún ṣe tán, oníkun àgbè, òun lẹ ẹ bá wá, ẹ jẹ̀yà lọlé o, ẹ má wá síbí o, ẹ̀yin ọmọ ìyá ìdíbàjẹ́ fún ṣe tán oníkun àgbè. Èmi Àbíkẹ́ náà, I am telling you, I'm now an official blogger. You are going to search me. You will find me. I'm not blogging about Christianity or whatever shit or nutrition or dressing. No. I am blogging people big time. I can choose to blog the young. I can choose to blog the old. I'm a blogger. Very soon, I'm going to call you my friends that are loyal to me and introduce my blogging name and site. I'm a blogger. I can blog anybody, and I'm really working on the people I intend blogging. And you know what? I'm not just going to pick on people that make ill comments. That's so very unprofessional. When you have professional ethics, you know what you're doing. You don't behave like a coward. It's only cowards that pick on people that leave ill comments about them. I need those ill comments. As long as they are not life-threatening, like the one that Yan Dibaje, Efunsheto Onikun Agbe did. Yes, it's okay. Leave ill comment. Tell me you don't like me. Tell me you hate me. Tell me you despise me so much.
You don't have to despise me because I'm a blogger or because I once fought that evil friend of mine the way I did. A lot of people are in this world that people hate on. There are a lot of people in this world that people choose to hate on for just no reason. They are not blogger. They didn't do audio for their friends like I did. But people hate on them. People hate on you every now and then. Oh, need láti rí, you know. Oh, need láti rí. Why don't she hate on you? You don't need to see. Koko ojú ẹ, irú bí ṣe fine yìí. Tí ń jẹ́ ẹlẹ̀, ọmọ ẹlẹ̀, ẹlẹ̀ l'Àbíkẹ́, bàbá ẹlẹ̀. Tí bá ti jáde tí paparazzo ẹ wò ẹlẹ̀ ní ṣẹ́rí Ìjàyà. Gege. Ìjàyà ni màmá. Mi ò need láti di professional. Kí n tó ráwọn èrò ní side mi. Trust me. Thank God that nobody is calling on this show. I don't need anybody to call on my show before I could, you know, retrace or find my voice. No. There are lots of people that they don't have confidence. They don't have courage until people started calling them. Káwọn yẹn máa pè wọ́n pé Àbíkẹ́ ṣé wọ́n bú ẹni kò ní dá fẹ́ni tó bú ẹ yẹn ṣé gbà yẹn ni máa ṣẹ̀ṣẹ̀ wá máa rí ohùn kò ní wo tí n bá sùn ohùn bá mi jí ni tí n bá jí ohùn bá mi jí ni Ọlọ́run ló dá mi Ọlọ́run fún mi lóhùn yẹn ni gbogbo wa la máa discover skill àti talent wa at some point. Incidents needs to happen. Events needs to take place for the unforeseen to be discovered in you. There are a whole lot of hidden skills that we all have. Get. Èmi ò rí comment yín ó lè jẹ́ bóyá ìyá ń dìbàjẹ́ tí lọ ṣe nǹkan kan o. Gbogbo wa lájọ máa ṣe nǹkan fúnra wa at the end of the day. Ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀. Àbíkẹ́ ò ṣe ọmọ what anybody man get inside and dákẹ́ mi ò ní dákẹ́ wà láì. Kódì ló bá dé tí bá ti sọ fún yín pé Sóyòyò oníràwọ̀ dúdú ní Nàìjíríà ẹ jẹ́ kó máa yé yín tí bá ti sọ pé eléyín pèlè àyàgàrù ní Manchester ẹ jẹ́ kó máa yé yín kódì yìí ló bá dé tí bá ti sọ fún yín pé eégún aláré Lofton Park kódì ló bá dé bó ṣe wà ní gbogbo wa la máa fúnra wa lórúkọ nickname yìí ló bá dé lọ́wọ́ yìí mẹ́ ẹ̀yin tèmi. We are doing talk show. Don't come and say, oh, we are sitting on Abike and our show is not interesting. Oh, we're interesting. Cool. Awuga gaga wugu. Edi ye won lo ba lokun we se boyi ye. Aro rokun, aro red ye. Ashala wuga gaga wugu. Emi se mama ma so awuga gaga wugu nisin. Because I had a whole lot of shit going on. Trust me, I won't hide. Ọmọ ayé máa ń gbé ó máa ń gbẹ́ṣin lọ káyà àwọn ọmọ lé ní ẹ má tilẹ̀kùn mọ́ mi ẹ má block mi o torí mi ò ní tọ́jú ojú mi tó bá ṣe mí bí kí n ká mọ́ anybody mọ́lé máa ká mọ́ anybody mọ́ àárín show máa sọ tẹnu mi. I've always told you freedom of speech nílé ayé kò sẹ́ni tó lè sí ò lẹ́nu mi kí n máa sọ̀rọ̀. I've got my human right to talk, to express myself even in the most unacceptable way. Ìgbà mi èèyàn máa ń sọ̀rọ̀ ó lè jẹ́ tán bá ṣẹ́ẹ̀kì orí ẹ̀sìn wọ́n lè rí pé nọ́ọ̀tì kan ti tú kúrò ńbẹ̀ ní kò kàn mí bàmá sọ tẹnu mi mẹ́ ẹ ṣáàmọ̀ mi ò rí kọ́mẹ̀ntì èèyàn ọmọ ayé ibi tẹ́ ti máa rí pé Àbíkẹ́ ọmọ ayé ó lè sọ̀rọ̀ fún 10 hours láì ka comment láì gba call èmi ò fẹ́ kọ́ọ̀lù láàrin show mi ṣe rí kọ́ọ̀lù yẹn ìyẹ́ àti ráǹkì sójà òun ló jẹ́ fún yàrá ìyá ọmọ ẹlòmíì tẹ́ bá ti kọ́ọ̀lù wọlé báyìí ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ọmọ òun olórí ibú ni kíní kan ni ìyálà ìyá kọ́ ó pẹ́ kí kọ́ọ̀lù tó máa wọlé fún wákàtí 6 ọmọ ayé ẹ káwọ́ méjì sókè fún ó máa sọ̀rọ̀ láti sin wọ next year asọyè ló dẹ̀ máa sọ ẹ̀yin èèyàn ẹyẹ bẹ̀rù kéèyàn kan máa ní tẹ́ bá fi kọ́mẹ̀ntì ilé òun á blog yín era tá a wà yìí oh my god blogger máa yapa blogger máa yapa yamayama gbogbo wa la dẹ̀ máa ní trend wa right gbogbo wa la máa ní trend tó bá jẹ́ pé scandal ló fẹ́ ṣe ni ṣe scandal kò scandalize anybody tó bá jẹ́ pé fashion ni blogging ẹ wà about blog about fashion
tó bá jẹ́ kó fẹ́ mú religion ni, then go religious with your blogging. Nobody has the right to seal anybody's mouth or to say you shouldn't do whatever you choose to do with your life. Kò kọ́ anybody. We're missing. But when it's about the money, oh, our face is so cool. Our face does not even depict such character. What character does my face not depict? I am who I am. Ayé láti bá tán sọ pé ó fojú jẹkùn kò lè pẹ́ran jẹ. Àbíkẹ́ ò fojú jẹkùn àmọ́ lè jẹ yálà ya ẹran cha. Mo bí má sọ pé tí n bá fẹ́ form fún yín. Kenny, hey yo man, came in on it. Hey yo, dude, how you doing? I'm alright. My form. Kò dẹ̀ ṣe pé mo form náà lọ títí o. Ó wà nú ọmọ ayé ni o. Kéèyàn tó pé àwa pé àwa ras. Wàá kọ́kọ́ check ara ẹ̀. Àwọn tó bá ras. Ṣé mo ẹ máa rí tó bá ń sọ̀rọ̀ wá ní Beyonce. Irú kéèyàn máa lọ bọ orúkọ ọmọ mi jẹ́ yẹn Beyonce. Èmi ò fẹ́ gbọ́ èèyàn ọmọ ayé ẹ̀yin fans mi ẹ má lọ ní pé Beyonce o. Tí n bá gbọ́ Beyonce lásán máa pọ́ ọmọ mi ní láti Amẹ́ríkà láti Yankee pé wá àwọn olólọ́ ń ba orúkọ ẹ̀jẹ̀ tó tún ti lọ ń jẹ́ orúkọ ní Abẹ́òkúta náà wọ́n ti gbé ẹ lọ Nàìjíríà bí tó ti lọ ń jẹ́ Beyonce ní kí ni ìtumọ̀ eléyìí má jẹ́ Beyonce o Àbíkẹ́ máa pé Kanye West Kanye West kẹ́wàá máa pè ń Kanye Sọ́lá bí ẹ̀pẹ́ pé Kanye Sọ́lá Kanye West ẹjọ́ o fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má borúkọ ọmọ mi jẹ́ Kanye ló ń jẹ́ tẹ́ bá dẹ̀ tún fẹ́ dáṣà tẹ́ mọ̀ pé pọ́ọ̀ṣì ní ẹ má sọ pé iné àwọn ọmọ mi jàmó tán wà nílẹ̀ yìí tó bá sọ tó fẹ́ ṣe bí kíni tó fẹ́ sọ pátú àwọn gangan wá ní iné wọ́n ní iné kò sí imbe o kò sí nẹ́nẹ́ kankan tẹ́ fi ń parí ẹ̀yẹn ẹjọ́ o àwọn òbáyàn wí ọ̀rọ̀ làwa ń sọ èmi ni mo ní ṣó yìí mo láìkí ara mi torí pé tá bá ní pé alágbájá kan ń búyàn kan wàá lọ sí court wọ́n wá gbé jáde pókè nickname ló bá dé ẹ jẹ́ kẹ́nìbọ̀dì fúnra wọn ní nickname yìí ni irú èmi ń sìn mo gbọ́ pé láwọn kan máa ń pè mí ní orí kan bọ́dì orí yìí ni kẹ̀ǹdì wọn náà ti gé díẹ̀ kù mo dúpẹ́ fọ́lọ́ pé kò ń ṣe ibi tọ́pọlọ wà náà lọ slice ẹ ṣáàmù àwọn ibi tọ́pọlọ wà tẹ́ pé ọpọlọ gidi mo máa lò mo máa apply here when there's need to wọ́n retain ẹ̀ wọ́n gé bẹ́ẹ̀ ká ṣọpẹ́ fọ́lọ́ wọ́n náà tún gé mi lẹ́sẹ̀ ẹ̀yin ọmọ ayé Àbíkẹ́ ẹ rí bó ṣe set ẹ rí bàtà mi ọmọ ọlọ́mọ yẹn ọmọ Facebook máa bá ẹjọ́ ò jẹ́ rí kọ́mẹ́ǹtì àwọn tèmi ó wà ọ̀rọ̀ àìtí ẹ̀yin ọmọ ayé Àbíkẹ́ máa dá sọ̀rọ̀ yẹn ní fódìdí wákàtí méjì mi ò nídìí phone call kí n tó mọ nǹkan tí máa sọ mi ò nídìí ẹni kọlà tó máa sọ pé Àbíkẹ́ àwọn onílágbájá ń sọ̀rọ̀ ẹ kí n tó bẹ̀rẹ̀ sí ní gàrú bí gàrí tó gbàgbé omi sínú ẹ̀ láti jẹta ó ṣe ọ̀rọ̀ wọ́n bí mi wọ́n bí ọ̀rọ̀ mọ́ mi ni wàláhì kò dẹ̀ ní pa mí àsọyè ni kò yé yín tó dẹ̀ pé ti máa ń sọ̀rọ̀ mi kì máa nílẹ̀ no ọmọ ayé máa sọ ni máa wà relax máa kí ẹ̀yin tèmi láyà pé ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì búlì yín on the 26th Boxing Day gbogbo yín get ready pẹ̀lú gloves yín ẹ kó razor sáwọn ẹ kó razor sẹ́nu a fẹ́ ṣeré ẹnu ẹfẹ́ làwọn máa ń ṣe lórí bíbá yìí ẹfẹ́ yìí ni àwúgàgàgà wúgù ẹni yẹ wọn lọ́bà lókùn wẹ́sẹ̀ bọ́yì ẹjọ́ arò òrókùn arò rẹ́dì yẹ gbogbo ẹ̀yin fake profile tán bá rán wá ẹjọ́ ẹ farabalẹ̀ join kẹ́dẹ̀ deliver ẹ deliver bó ṣe yẹ o èmi ò gbéṣẹ́ rán mọ́ anybody àwúgàgà yìí náà ní nǹkan ìjọ táláyé ti dáyé la ti ń gbọ́ àwúgàgà wúgù Wàsíù Àyìndé òun ló ní
àwúgàgà wúgù ẹ̀yin tèmi ṣàrántí orin yẹn àwúgàgà wúgù wúgù yé ẹdìyẹ wọn ló bà lókùn wẹsẹ̀ bọ́yì wọ́n ní aró òrókùn aró rẹ̀ dìyẹ ẹ rántí bó ṣe ṣẹlẹ̀ aláàjì wẹsẹ̀ bọ́yì ó dẹ̀ lùlù sí mi níbàdí kí n jójó aláìndé àní màmá mi yánà mi ábà ọmọ ayé làbíkẹ́ gẹ́gẹ́ bí ṣe ń sọ lọ ẹ̀yin tèmi mi ò rí kọ́mẹ̀ntì ọ̀bọ̀ mi ò nídìí kọ́mẹ̀ntì yín o ọlọ́run ẹ ṣáà máa filẹ̀ tí má ṣe tán máa ka gbogbo ẹ̀. It's meant to be an interactive session, but unfortunately your messages are not, they are not popping up. But don't worry, I will get back to them to read them at my own leisure. Èmi ò lọ ka nǹkan tó filẹ̀ kò bá jẹ́ you comment wà ń bẹ̀ ẹ gbé mi you comment pé ọmọ yẹn o aṣẹ́wó yẹn o ọmọ tí ò níwèé yẹn o ìlẹ́gà o ọmọ tí wọ́n lé ní Dublin kò ríwèé gbà ó tún dé UK ó pé àwúgàgà wúgù ẹdìyẹ wọn ló bà lókùn gbèsè bọ́yì ẹjọ́ aró òrókùn aró rẹ̀ díẹ̀ ábà àbíkẹ́ máa kọ́ tó ni èmi ò ní dáṣà àwúgàgà o olórin ló ní àṣà yẹn. Anybody can imitate olórin Wàsíù Àyìndé ló kọ so can anybody má máa sọ pé wọ́n ń já wọn lóhùn Àbíkẹ́ sọ pé òun ìjáyà ìjọ tí mo fẹ́ bẹ̀rẹ̀ show mi ni mo ti sọ pé ìjáyà lèmi Àbíkẹ́ because mi ò dédé fúnra mi lórúkọ yẹn mo rí pé mo ṣe audio mo sọ̀rọ̀ ẹyọ kan àwọn ogun ọ̀run wá láòdù ọ̀rọ̀ yẹn bí ẹni pé mo sọ 1 million mo wá rí pé eléyìí kọjá èyí tó jáde látẹnu mi ohun Ọlọ́run ni láti láòdẹ pẹ̀lú bàbá ìjáyà speaker Ọlọ́run wá gbé gbogbo audio mi tó bá sọ entertainment industry I never thought I would ever come into entertainment industry even while I was younger, way younger, maybe some 20 someone told me 1994 95 maybe that year, I have a dream of working in NTA, Nigerian Television Authority in Nigeria, as a newscaster. And I actually worked. I put in all my effort, to achieve that dream. I worked towards it. But unfortunately, I didn't get there in Nigeria. So, Moshe mass communication. Ẹni tó bá mọ̀ mí wá rántí pé ọmọ yìí àbóhun náà kọ̀ lọ́dún náà lọ́hùn mo lọ sójèrè mi ò ṣetán mo tún padà mo tún lọ ṣe history and international relations right and I had my BA in it bachelor's in arts BSc so èèyàn kankan ò lè jókòó kó wá dédé ní ọmọ yìí Àbíkẹ́ tún ní swag gbogbo swag lọ́lọ́run fún ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ máa kọrin láti kékeré ni mo ti mọ̀ nípa oge Àbíkẹ́ mo dàgbà tán mo tún bá wọn ṣoge oge àṣedálẹ̀ kúkú lóge tèmi mi ní ká gógó ṣọdún mi ò ní fàìsàn ló gbà èmi ò ní rogun àdánìkan gbélé ṣóyẹ yẹn ẹ̀yin ọmọ ayé. You have to be careful of the kind of news you welcome, that you massage, the kind of news you embrace. This Europe, this Western world, let me say Western world because I would like to generalize it now. It's not just in London. Pardon me, allow me take my ogogoro eshamo. Ogogoro be like woman. If you shakam, you go higher. Ogogoro be like woman. If I shall come a day, Emi ò need the comments anybody. Kí jẹ́ ṣe kí ni. Kí tó ginger swagger. Mi Ọlọ́run ló fún mi swagger. Àwọn ẹ̀mí mímọ́ ló máa ń ginger swagger tèmi. Wọ́n wà bí mi ṣe ń sọ yìí. Bẹ́ẹ̀ bá ní dúró síbi kí n sọ látàlẹ́ ìwọ àárọ̀ ọ̀la. Ìmọ̀ sọ. Guys, can you be quiet, please? I'm on live show. Ẹ̀rí mo láwọn àlejò wọ́n bọ̀ wọ́n pọ̀ nulẹ̀. Èèyàn ọmọ ayé mẹ́rin amọ́lábí ọdún tó kún bolúwa Olúwayọ̀mí Joseph. Ogun ò gbọ́dọ̀ tètè mí tó bá ti yà fógun mi ẹ jẹ́ kan fógun lẹ̀bẹ̀ kò ní ìdí láti mí.
bó bá sú ogun tó bá sú ìjà rẹ ara ẹ̀ fúnra rẹ̀. Bẹ́ẹ̀ àwa ò bẹ́ nìkan kan jà a ò bẹ́ nìkan bínú Alábíkẹ́ ń jayé ẹ̀ lọ mẹ́lọ yẹ́yẹ́yẹ́ Àbíkẹ́ yẹ́yẹ́yẹ́. Ìmọ̀ sọ fún mi pé mo sì máa náwó fún Sunny Adé Princess orí adé Àbíwá pẹ̀lẹ́. Ṣé ẹ rí ọ̀rọ̀ pọ̀ lálẹ́ yìí o? Ojú mi yìí sìn ojú rọ̀gọ̀dọ̀ ìwọ ló máa ń dẹ́rù bà àwọn èèyàn kan. Ọlọ́run ló fún mi lójú mi tó bá dẹ́rù bà ẹ́ ìwọ ni kò sọrú ẹ̀ ní òkùnkùn tó wà lójú ẹ tó fi ń worú ẹyinjú tó sexy tó set tó beautiful tó wà appealing and inviting tó ló ń dẹ́rù bà ẹ́ ẹ̀mí òkùnkùn wà lára ẹni Olúwa ló mẹni tó ń sìn òun bó bá wà bí kí akọ́kọ́ mú go wáìnì bíi mẹ́ta kó tó wọnú ṣọ́ọ̀ṣì kò kàn anybody. I told you I don't welcome any religion critics on my wall. Those are the ones I would rather flush out than àwọn ọmọọṣẹ́ ìyá ń di ìbàjẹ́ ẹfún ṣe tó oníkun àgbè. Táwọn ọmọọṣẹ́ ìyá ń di ìbàjẹ́ ẹfún ṣe tó oníkun àgbè tí wọ́n bá wọlé ó pè mí ju ẹ̀yin religion critics kẹ́ wọ́n máa fi àwọn ill comment. No. You don't dictate my pace here, okay? I do as I feel like. I do what I feel like doing. I'm an adult, a grown-up adult that is responsible for whatever action I choose to take. And that is why I don't disrespect people. I don't ridicule my fans. I welcome you all with love. Because this is a show of intelligent minds, of young, vibrant, intelligent, fearless minds. When someone asks me, are you a motivational speaker? I say, yes, I'm a motivational speaker. And he asks me, what do you motivate? What's your area of concentration? I told him back. I'm out here to fight for freedom, to give voice to the voiceless, to encourage people that lack confidence. I know there are a whole lot of us out there there are a whole lot of us out there. I'm sorry, guys. Pardon me. I've got a lot of kids in the house, so I just need to warn them to, It's Friday night, so we are close to Christmas. Kids, guests are welcome to my home. I'm still going out tonight. That's why I told you I'm looking sexy. Sexy lo ba de. Ẹ jẹ́ fi wọ̀n yẹn mọ ayé. Sexy yìí náà ni. Sexy yìí náà ni. Sexy yìí náà ni. Yes o. Ọmọ ayé ṣíkùnlẹ̀ lálẹ́ yìí ni. A máa ṣíkùnlẹ̀ jáde ni. Figure ni Àbíkẹ́ figure. Ọmọ ńlá figure. Yes o. Ẹ jẹ́ ń jó fún yín. Èmi mo nìdí mi, èmi mo lára mi, ẹ jẹ́ ń fi jó kí n jù nǹkan tó bá wọn ọmọ ayé kan tààmú ẹ̀ sí. Mo rí pé ẹ̀yin tèmi enjoy. So do not allow anybody at all to control what you say or where you go on cyberspace. This is Facebook. Anybody can go anywhere. As much as I would advise that you people should not stomp people's wall to look for fights, we have this. We are more intelligent. And if you have to stomp people's wall, make sure you do it cleverly. Ẹ fi àwọn ọ̀rọ̀ tó yẹ pé táwọn bá láwọn fẹ́ copy ẹ̀ lẹ̀. Tọ́lọ́pàá bá rí ọlọ́pàá máa pòṣé ni pé sure. It is normal for anybody to go on any blogger, on any public person. You get what I mean? If you're a public figure, anybody can come on your wall. Even all this international, all this Hollywood star. Kim Kardashian, the Kardashian family. You see a whole lot of them. Demi Lovato. You see people leave ill comments. Even the little ones, the upcoming ones, people still go to their wall to leave ill comments. Do they care? Do they care? Huh? They don't care. So why would anyone try to control what I say? Or try to control what my fan says on Facebook? It's a freedom for all.
This is a place for all of us to unwind if that is what we choose to do there. If you choose Facebook, if you choose any social media platform as a place to unwind, why can't I say whatever I like on Snapchat as long as I'm not infringing on anybody's rights? I'm not behaving like a nuisance. No bawomo yandi baje nuisance la won ti won. Àwọn nuisance àwọn tí wọ́n ní ọpọlọ. You see some people, they don't know you, they just go. One lọ fake call. Ọmọ yẹn as if Jagaba cares. Ṣàngó apá bàtà apá jẹwọ́n yálà ya etí ìlú yín. Kí ló kàn àwa àti gbogbo shit tá ń ṣe yẹn? Ìjọ àwọn ọ̀mọ̀wé, ìjọ àwọn èèyàn gidi, ìjọ àwọn alálùbáríkà, àwọn tó lọ́pọlọ. Bí wọ́n tiẹ̀ níwèé, bí wọ́n tiẹ̀ níṣẹ́, bí wọ́n ní ọkọ. At least they have this. This is what everybody needs to get their bearing, to find the righteous path, the right place to be in future. No, listen, once you have this common sense, use it cleverly, use it wisely, then you can be wherever you want to be. Olorika Korioni, I believe I can fly. I believe I can touch the sky. Isn't it? Anybody can be anywhere. Spread your wings, flap it, and you will find yourself way high in there in the sky. Don't let anybody control you and say, anybody can be whatever you want to be. Don't let people limit you. Do not allow any foolish idiot out there to gauge your limit in life. No. I can be anywhere I want to be. I can wake up today and say, oh, I want to start using Kiloru Komotoko. Hello, how are you? Adele. Mo le lọ́kọrin ẹ̀ kí n yí padà pé hello. How are you? Lédè Yorùbá. Wọ́n lè mú mi sí. Máa yí ni ọlọ́pọlọ ni mí. So kéèyàn kan wá jáde kó ní, ó copy ohùn mi ló ń sọ. Awúgàgà wúgùwúgù wẹ́sẹ̀ bọ́ yìí. Ẹdìyẹ wọn ló bà lókùn. Àròrókùn àrò rẹ̀ yẹ. Aláyìndé jọ̀wọ́ lùlù sí mi níbàdí. Àní màmá mi yánà mi. Àbá. Oh, in a general language. Anybody can borrow it. Tell me about something in your you know to borrow it. Ugagani is for everybody. You don't say because you are used to a particular language, a particular slang. Look at me today. I answer Jagaban, and most people think, oh, is she related to the former governor of Lagos State in Nigeria, Senator Bola Ahmed Tinubu? And I tell most of them that Jagaban is never Bola Ahmed Tinubu's surname. His surname is Tinubu. Jagaban is just a title. It's like a leadership title, a #1 title, a street girl, a street boy, someone that leads title. Anybody can answer it after him, but it's just like a big title. Ewo Oye Are Ona Kakanfo. That is a traditional title, a big one. One day they terisi Are Ona Kakanfo. You know what I mean? 1 second now, people. Just 1 second. Sorry about that. Pardon me. You know, I need to curb the children to bring their voice down. You know, I've got about 6 children in there. You know, me shade mind down. Ẹfun ṣetán yandi bàjẹ́. Kẹ́ tó tún fi yẹn ṣòye ọ̀rọ̀. Àwọn ò shade mind down. Ọmọ ayé léyàn lára, èèyàn pọ̀ jù lára mi. Ọlọ́run, mo lára, mo lè níyàn, Jagaba mi ẹ orí. Calm down. Bow. Orí yìí náà ní nǹkan. Bẹ́gùn bá gùn mí. Máa kọ́ ní àwọn Gambia, máa kọ́ ti Togo, máa kọ́ ti Ghana gan pàápàá. Ló kàn máa yé. Bó bá wù mí, máa tún kọ rágà. Máa tún fò sáwọn ti Hollywood gangan.
màá mú Sean ṣé kí la máa pè Sean Paul but she come in on the camera it wasn't me. Màá kọ́ anything, màá kọ́ Shabaranki, màá kọ́ Patra, mo dẹ̀ tún lè sọdá padà sí Nàìjíríà kí n tún kápálà mọ́lẹ̀ ẹ ṣá mọ̀. Ìyàwó oníranù ẹlẹ́jọ́ wẹ́wẹ́ mo wí tó pé kẹgbẹ́ràn sọ́kọ̀ yín lẹ́nu àwí ìgbọ́ yín máa ń pọ̀jù ṣe báwọn bàbá yín láyà ń lé. Ọmọ ayé ni Jagaba ó lè kọ́ bó bá ṣe hù ẹ gbà bẹ́ẹ̀ kò sóhun tí ó sì lẹ́nu mi. Ọba lẹ́yìn ọmọ ayé àdàkáyé kan má lè kọ́ má bàa para wọn. Ọlọ́run ọba ẹ máa pé kí ló ń ṣe ojoojúmọ́ ojú ẹ̀ máa ń fàìn sí Ọlọ́run. Àtíkè ni tí bá jí làárọ̀ máa jẹun tó dáa máa mú mi máa sùn mi jẹ́ káwọn kan wá jí mi lójú oorun Jagaba wọ́n ti ń sọ̀rọ̀ ẹ mami èèyàn kan ti gbọ́dọ̀ kọ́mẹ́ǹtì ẹ blọ́ọ̀kì ẹ̀. I don't block people. When I feel like looking for trouble, I welcome your stunts. I allow you to pull those stunts. Wèrè kan wà sí olóhùn Títí Rock ó wà nínú inbox mi àwọn ọmọ ìyá ń di ìbàjẹ́ ni ama òun ló fi ṣe profile picture ojoojúmọ́ ni mo máa ń bá chat èébú la má búra wa o nínú messenger èébú ńlá láti máa ràn sí yàrá ìyá àwọn ìyá ń di ìbàjẹ́ mi ò dé block here. Why? I use that to exercise my brain when there's need for me to. I don't just block people. Mo máa ń gbádùn kan gbé wàhálà wá gbà mí wọ́n bí mi mọ́ ni. So béèyàn kan bá ní wọ́n bí òun mọ́ wàhálà ni. Wọ́n bá bí ẹ mọ́ wàhálà tó bá yá ọjọ́ orí age. Ó máa drop wàhálà. Àwọn ọmọ tó wá ṣẹ̀ṣẹ̀ tó ń bọ̀ lẹ́yìn ẹ àwọn wá bẹ̀rẹ̀ tiwọn láti bẹ̀. So kò sẹ́ni tí wọ́n ń bí mọ́ wàhálà. Àwọn ẹlòmíì kan máa ń drop ẹni for one reason or the other. Right? Irú wọn náà máa sọ pé tí wàhálà bá kanlẹ̀kùn pé na palava you dey find you. Palava you go get, palava you go get you, palava you dey find. Ẹ̀yin ọmọ ayé, mo mọ̀ pé ẹ̀ ń jù fún mi, ẹ̀ ń jù gbogbo ẹ̀ wọlé, but unfortunately, màmá ò lè ka comment yín lálẹ́ yìí, I don't know why. So I don't know if that is a new technical changes from Facebook. So I don't know if it's new technical changes from Facebook. But then let's leave it like that. So gẹ́gẹ́ bí ṣe ń bá yín sọ̀rọ̀ lọ, a whole lot of things ló ní the changes níbí báyìí ní orí Facebook tá wà yìí and other social media. Ṣó yé yín ẹ̀yin tèmi. Ẹ má jẹ́ kí anybody dẹ́rù bà yín. Mi ìfẹ́ sọ kinní kan o, ká má lọ sọ pé mo sọ pé kinní kan. Kò need. You don't get it. You don't get it. Ẹ sọ nǹkan tó bá wù yín. Ẹ sọ nǹkan tó bá wù yín. Ẹ má ṣépè fún yàn. Torí ìgbà tẹ́mi jáde, when I did the audio that I did like 2-3 days ago, a lot of my fans are like, oh, what could have prompted me into doing that? Some religion critics came and they were like, oh, you shouldn't have answered. You should have just said, back to sender. Èmi kẹ̀. Èmi ò ṣe Jésù tó ní tó bá gbá ilé tí ọ̀tún wòlà kókó kejì láyé. Etí ọ̀tún kẹ̀. Má ti kó síjà pẹ̀lú ẹ bẹ́ẹ̀ni yé dà mí lógúnnù máa fọ́ lẹ́pọ̀rọ̀ níbo máa fọ́ ẹ̀yìn ẹ̀ pátápátá. Jésù kan ló wà kò sí Jésù méjì. Nítorí ìgbà tí kò sí Jésù méjì ẹyọ kan tó wà tí Ọlọ́run dá yẹn náà ni. Ìgbà tó ti lọ yẹn ó ti gbé tolerance ìfọ́tí yẹn lọ kò lè sí kejì mọ́. Ìgbà tí gbá mi létí kan kémi kọ̀ kejì sí ẹ kò lè jọ táyé máa fi parẹ́. Bó bá gbá mi létí kan máa gbá ẹ ní 25 Jésù ń gbọ́. Etí ẹyọ kan ni o. Èmi máa fi gbá ẹ ní bí 100 ni Ọlọ́run. Just one ìfọ́tí. Èmi ọmọ ayé èèyàn kan ní wọ́n gbé ẹ létí ọ̀tún. Tí bá lé ẹ mú máa kó 40 bí 1 million fún ẹ. Èmi ò ṣe Jésù tó ní farada. Ìjọ tí bàbá mi tó ti lọ báyìí. Bàbá mi ó kú farada. Wàláhì ọmọ ayé kọ̀ọ̀kan. Ẹni tó bá gbá létí ọ̀tún tó bá ní òun ò sọ̀rọ̀ nǹkan méjì ni. Inú kó ní oògùn tó máa fi bá yí ẹni yẹn jẹ́ padà láì sọ̀rọ̀.
ẹ mọ̀ tó bá dákẹ́ is either kó fẹ́ ṣe aburú kó o pé ó gbá òun létí ẹ kò sí problem àbí kó jẹ́ ọ̀lẹ cowardice òun ló ń dà láàmú kò yé yín wọn lè gbá mi létí kí ni mo fi dẹ̀ nígbà kí ló ṣọwọ́ mi láì ṣe pọ́wọ́ mi ti di dóò tán fi ń rọ búrẹ́dì àgègè kó jọ ó bá ṣá mi fọ́ tí màá ṣá tèmi fún ẹ padà bẹ́ẹ̀ ni òfin Mósè làbí kẹ́ practice love karma ni love karma gan sì kò ń tètè dé mọ́ ẹ̀yin ọmọ ayé mò ń já yín sí ni o ọ̀rọ̀ ṣítí I owe you guys all this explanation so you don't get to see some ugly caption sent out by some stupid senseless people about me. You all are wondering, oh, where did she come from? Is that Abike? How did we get to know Abike? How did she come to, how did she come into the entertainment industry? Yes, something propelled my success to this stage. I didn't even see it as success. I didn't see it as any positive new step. When my audio came out, it came out as something shameful, whereby the world termed it as, oh, she did evil to her friend. Which evil friend did I do evil to? She is even more evil. I will keep saying it. So how can somebody now grab that story, capitalize on that story, my own audio, since the month of September? Are you telling me that there hasn't been any new set of people's fight on social media? Are you telling me we have not had so many other audio about people destroying themselves? Are you telling me that you all did not get to see those, what is it called? The audio and the video of those those girls in Cairo. We got some video like that about some girls in Cairo. They sent out the audio, people. Pardon me. So they sent the nude audio viral. It went viral. We all saw it. How much of a commotion came over them? And then some people see me and they say, oh, we don't like that girl because she slandered her friend. Which fucking idiot, evil of a friend of mine did I slander? If you don't know my story, don't tell it. You can't tell it better than me. No. You are free to your opinion of me. It's a matter of perception. So, whichever perspective you use to measure your judgment, it is okay. I don't give a shit about your judgment. I am me who I am. I am here today talking to you guys, telling you do not allow anybody to humiliate you, to limit you. Do not allow anybody to be a suradi tailor sealing your mouth. It's a freedom of expression life. Anybody can say anything they like. Say whatever you like. Express yourself anywhere you go. People, when there's a particular blogger threatening people, telling on the show that whoever that leave ill comments about her on somebody else's wall, she has lost her professional ethics. She doesn't have any professional ethics. You can tell that such person is a bloody troublemaker. And she would definitely find a bigger match. Wàhálà tó ju wàhálà lọ. Tẹ́pẹ́ tán bá wọ́n, á sáré kábàkàbà. Á pàdé, á sáré àsápojúdé. Kò ní lè sùn. Torí bí ṣe bàtà ìtí mo sọ pé àwúgàgàgà àwúgù. Ẹdìyẹ wọn ló bà lókùn gbésẹ̀ bọ́yìn. Àrò òrókùn àrò rẹ̀ ẹdìyẹ. Wọ́n máa sáré lọ jí ni lójú oorun. Ìyá, ẹdìdé, wọ́n bú yín. Ǹjẹ́ ìyá máa wà nísìmí? Kò lè nísìmí táyé máa fi parẹ́ wà láì. Ẹni tí Ọlọ́run bá jogún ẹ̀mí gígùn fún, ẹ̀yin èèyàn, òun lẹ̀mí ẹ̀ máa ń gùn. Kò dìgbà tó bá ṣépè fún anybody. Torí ó máa kú ni o. Wọ́n ní bọ́láhùn ò pa ni, ẹ̀dá kan ò lè pa ni.
bọ́lọ́hun ò pa ni ẹ̀dá kan ò lè pa ni. Ẹ rántí orin yẹn tá wò níbi tí inú múvì kan tí ẹja ti gbé kọ́kọ́rọ́ àbí òrùka jẹ tó ti rò pé wọ́n fẹ́ poison ọmọ ìyálé àbí nǹkan kan àti wo múvì yẹn rí sọ́ni bọ́lọ́hun ò pa ni ẹ̀dá kan ò lè pa ni. Ẹni tó lóhun ò pa ẹ̀dá kan ò lè pa. Ẹ wo lẹ́nujọ́ mẹ́ta yìí, there's this young lady of 34 years. She died. I read her story on Facebook. It went viral. I felt so much pity for her husband and her young kids. Ṣé èèyàn ló pa obìnrin yẹn ni? Bí kú Ọlọ́run bá dé ó dé ni, ẹ̀dá kan ò tó fi yọ. So do not submit yourself to any form of threat. Don't say Àbíké mama lọ bá wọn bú ìyá ń di ìbàjẹ́ ó ń pẹ́ kí n tó tẹ́jú ìyá di ìbàjẹ́ mọ́lẹ̀ ṣàkàṣàkà. Yes. Téèyàn ò bá tọ́ mi, mi ò kí n tọ́yàn láyé mi bẹ́ ṣe rí mi yìí. Ẹ má tọ́ mi lògùn ẹ̀. Tó bá tọ́ mi, tí o bá tọ́ mi nírú títọ́ tí àwọn ènìyàn tọ́ mi, wàá jẹ̀bi kó tọ́ mi. Wọ́n ní tó bá tún ṣe irú ẹ̀ wàá jẹ̀bi. Kò mọ̀ pé mo gbóyìnbó, kò má mọ̀ pé mi gbóyìnbó. Ó gbóyìnbó kọ́ lẹ́tà sáyà mi. Mo ní tó bá tún kọrú ẹ̀ wàá jẹ̀bi. Ìyá di ìbàjẹ́ tó bá tún ṣe irú ẹ̀ wàá jẹ̀bi. Kò mọ̀ pé mi gbóyìnbó. Ẹ fún ṣe tán kò mọ̀ pé mi gbóyìnbó. Ó gbóyìnbó kọ́ lẹ́tà sí èmi. Bí wọ́n bá tún kọ ọrú ẹ̀ máa jẹ́ kó jẹ̀bi. Wàá jẹ̀bi ṣáàmì. Ọmọ ayé kí ló kàn mí? Mi gbowó lórí Google. Ẹ wá dúró èrò tó wà lórí láìnì. Ó dùn mọ́ wọn kò dùn mọ́ wọn. Entertainer lọmọ nìtúmọ̀ ẹ̀ certified. Tẹ́ bá sọ bẹ́ẹ̀ Facebook sọ bẹ́ẹ̀. Facebook ó endorse ẹ̀. Ó jẹ́ kó máa wò mí. Àwọn kan wá ní, you don't know what you are doing. You better go and beg. Who do I owe apology that you expect me to go and beg? People fight every day on Facebook. They fight every day elsewhere. They fight. We hear about fight. We settle fight. There's no how there will not be record of disputes among people here and there. What does it matter? The world will be so boring if there are no disputes, if there are no wars, if there are no fights. Of course, there's going to be fights. There's going to be disputes. There's going to be arguments. It is very normal. It's part of the things that makes the world go round. Yes, people will fight. Àwọn àgbàlagbà, àwọn olówe tán ní àwọn àti ẹnu wọ́n ní wọ́n jà. Ṣé bówe náà fi pa ọkọ àti ìyàwó ń jà, ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jà. Kí ló wá dé tó wá jẹ́ problem ayé? Àbíkẹ́ ṣe fídíò audio, Àbíkẹ́ ọmọ ńlá. Aṣọ náà tọ́lọ̀ fẹ́ gbégbà tó fi fẹ́ introduce Àbíkẹ́ fáyé nìyẹn. Ẹ̀yin èèyàn, ẹ má dáṣẹ́ Ọlọ́run dúró. Tí Ọlọ́run bá sọ pé òun fẹ́ fi ẹrú, òun fẹ́ fi jọba, àmọ́ ọ̀nà tóun máa gbà fi ẹrú jọba ni pé kí ẹrú kọ́kọ́ lọ jalè. Ǹjẹ́ mọ̀ pé ẹrú yẹn máa jalè? Nígbà tó bá jalè tán, wọ́n wá mú ẹrú, wọ́n ní kí ló dé tó lọ gbé lẹ̀kẹ̀ ọba. Ẹrú ọ̀nà ni òun ò mọ̀ nǹkan tó jẹ́ pé ilẹ̀kẹ̀ ọba yìí ó ti máa ń wọ̀ òun lójú láti kékeré. Òun máa ń rí, òun kàn ní kóun fọwọ́ kan ni bóyá ó rí o. Bóyá iyùn gidi ni lóòótọ́ kò ṣe pé òun fẹ́ jì. Àwọn èèyàn wá wò pé sáà so àwọn kan wà tí wọ́n rí ilẹ̀kẹ̀ ọba àbí kankan rí ó dáa. Láti èní lọ, a wá fi ìwé ẹrú yẹn gangan jọba. Ọrùn ẹ̀ di ọrùn tó ń wọ ìgbàlẹ̀kẹ̀ lẹ́nì. Orí ẹ̀ dorí tó ń dádé látèní lọ. Ọwọ́ ẹ̀ di ọwọ́ tó ń di ọ̀pá àṣẹ mú. Àwọn kan wá rí lọ́nà wọ́n wá ní mọ̀ kó tó jọba yẹn ó lè mà ní ó mà fẹ́ jílẹ̀kẹ̀ ọba ni. Ẹ shut the fuck up, idiot ni ẹ ní ọpọlọ. Ẹ ti fẹ́ máa kọ́ Ọlọ́run ní iṣẹ́. Ẹ ti ń kọ́ Ọlọ́run, ẹ ti fẹ́ máa kọ́ ní iṣẹ́. Èèyàn kò ń kọ́ Ọlọ́run níṣẹ́. Gbogbo ọ̀nà tọ́lọ́run bá fẹ́ gbà
gbé nǹkan gbà láyé yìí ọ̀nà yẹn ló máa gbé gbà tẹ́dá kò tó bí tẹ́dá kò tó kọ́ńṣẹ́. ẹ wo ọ̀rọ̀ ni mo ti ń sọ lọ látẹ̀ǹkan yóò ṣàtìlé wákàtí kan. ǹjẹ́ torí yẹn rí pé kó rẹ̀ mí it's because ọlọ́run ń pòwe fún mi pé nínú fíìdì yìí sẹ́ òun fẹ́ kọ́ mi ní àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ tí mo sọ nínú skill yìí òun mú mi lọ sí àwọn nǹkan ibì kan èmi ò tiẹ̀ mọ ibi tó mú mi lọ òun mo ṣe máa ń kọrin yẹn pé ẹṣin biribiri kẹbọ mi yọ ìwájú lọlọkọ yín wà mí lọ ẹ̀yìn kọ́ lọlọkọ yín wẹ̀ mí lọ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ ayé o mo ti mọ̀ o èmi ti mọ̀ o mo ti mọ̀ o Àbíkẹ́ ti mọ̀ iwájú lọkọ yìí ó ń gbé mi lọ èbúté ere ni bọ́tà fẹ́ bọ́tà kọ̀ so gbogbo ohun tó bá wọn Àbíkẹ́ ló máa lò lórí show yìí máa lo ugaga ugu máa lo ine mo lè ní Beyonce mo lè ní Kanye West anyhow ni mo ṣe lè pè mo lè ní you are cool far anything Àbíkẹ́ lè sọ agbo ẹ̀fẹ̀ ni mò ń ràn ìrírí ayé ni mò ń sọ téèyàn bá gbé sórí wá fún mi sí pé kí n bá òun sọ tó bá wù mí màá ti ẹ̀fẹ̀ bọ́ láàrin kó lè dùn mọ́ ẹ̀yìn tèmi I will rebrand it and make it funny because naturally I'm a very lively person. If you get to know me you will know I'm a very very lively person. So if this is the way I am naturally, nobody should now come and start picking on my words on Facebook. Ó sọ kíní kò èmi ló ń bú báwo mo ṣe bú yín ṣé mo dárúkọ ẹ ni àbí ó wà ntí ẹ. Téèyàn ò bá dárúkọ mi kó pé orúkọ mi wàláhì mi ò ní dé lóhùn ò bá pòwe kó fò ẹrù ayé ò lé ní. Mo máa ń láìkí pé tó bá fẹ́ bú mi dárúkọ mi ṣoríjọ́ tó bá ti dárúkọ mi èmi náà wá mú orúkọ ẹ máa wá sọ di ṣingọ́mù bàṣúkà máa yá máa jẹ́ báyìí. ẹ mọ báwọn ọmọ ayé ṣe máa ń jẹ nǹkan pàṣàpàṣà ẹ jẹ́ ká jẹ ṣingọ́mù yẹn kó fàyà máa jẹ orúkọ ẹlẹ́nu jẹkújẹ máa rún orúkọ ẹ jẹ bí ṣingọ́mù bàṣúkà tí ò níyì máa jẹ pàṣàpàṣà torí pé o ti dá orúkọ mi tó bá wà lò dárúkọ mi mọ̀ pé nickname ni èmi Àbíkẹ́ ọmọ ayé gbogbo ohun ló wà lẹ́nu mi ìrírú nickname èmi náà wá ṣe kí ni wọ́n yá wá nickname wọ́n yá bù fún àwọn ọmọ ti bí èṣù bèlèké bá mọ́ ń sè òun náà wà ń bẹ́ẹ̀ ṣekúṣẹyẹ èṣù bèlèké kò já sílé kò já síta bó ṣe ń lọ sọ́tún ló ń lọ sósì ìyá sílífàtà ní èjọ orúkọ tìyẹn nìyẹn màmá sílífàtà ní èjọ eégún aláré wà lọ́ptín páàkì ẹfún ṣe tán ìyá ń dí ìbàjẹ́ oníkun àgbè èmi Àbíkẹ́ ni mo sọ bẹ́ẹ̀ nickname ní mi ìbẹ́ anybody wí ẹjọ́ o lẹ́ṣọ̀ ṣálà ń ṣe kò ń ṣe já rárá àní lẹ́ṣọ̀ ṣálà ń ṣe kì í ṣe já o ìjà kọ́ o ọmọ ayé ń já yín sí ni ẹ̀yin ọmọ ayé tẹ́ bá lọ ní ráńkọ̀ tẹ́ lọ ní ráò reach fight disagreement pẹ̀lú anybody ẹ wá wá nickname ẹ wá bá mi ní gbowó púpọ̀ lọ́wọ́ yín owó bíntín ni màá yá yín lóhùn ohun tó máa tick tó máa baddest bẹ́ẹ̀ ni bóyá nǹkan tó lọ ń dé mi fún nìyẹn ìyẹn omi pè mí níríjọba ọ̀run wọ̀ ẹ má dájọ́ fún Ọlọ́run ẹ fi Ọlọ́run lẹ̀ kó dájọ́ Àbíkẹ́ rèé ẹ má bá Ọlọ́run dájọ́ ẹ fún Ọlọ́run lẹ̀ jẹ́ kó Ọlọ́run dájọ́ bó ṣe wù kí n ti yín ṣẹ́yìn lọ́lọ́run ni bọ́lá bá ní nǹkan tí mo ṣe òun ò láìkí ẹ jẹ́ kó dá fúnra rẹ̀ anybody má bọ́ Ọlọ́run dájọ́ ẹ má ọmọ yẹn kìnnìkan ni please ẹ ti sọ ẹni cheap publicity ni mò ń wá àkáǹtì Facebook méjì ni mo ní méjèèjì ló ti kún 5,000 ní maximum tó lè rí ṣù mo ní followers
almost 8,000 10,000 lórí each of my accounts méjèèjì dẹ̀ ló ti kún ìyáláyà àwọn tó tún wà lórí fan page tó ń like wọ́n wà ńbẹ̀ ṣé mi mo pe ẹ̀yin fans tẹ́ ń wò mí yìí did I call you? I call you now call me now èmi Àbíkẹ́ jókòó ẹ̀dẹ̀ hard ètò rẹ̀ rí pé entertainer lọ́mọ yẹn. There is need for me in the society. There is need for me on Facebook. Ẹlòmí àbọ́ta bóyá kó máa romú báyìí ló máa pè láṣà bó ṣe ń romú yẹn ìjẹ́ mọ̀ káwọn tó bá máa wò nítorí pé ó máa ń romú. Ó fọ́nì nìyẹn sí yín o àwọn èèyàn dẹ̀ máa lọ́bẹ̀ wọ́n dẹ̀ máa wò lóòótọ́ wọ́n dẹ̀ máa rẹ́rìn pé ọmọ yẹn a fẹ́ lọ wò torí ó máa ń romú ṣeré. Trend tí ẹ̀ nìyẹn kò kọyàn kò yẹ yín oríṣiríṣi làwọn èèyàn máa ń lò. Èmi jókòó sí ọ̀rọ̀ ni mò ń sọ látàárọ̀ yìí kò rẹ̀ mí mi ò nídìí ẹni kọlà tó máa wá build courage mi build kọlù mi tó máa wá build guts mi Ọlọ́run ló dáṣì mi ní guts. So if there's anybody hating out there I will advise you to take speed to hell. Go and die. I don't care if you like me or not. You don't have to like me. Right? You don't have to like me. I didn't call you to my page. So some people come to my page, they monitor everything I'm saying, and then they copy and paste or save or whatever shit, and then pass it to whoever they choose to. Do I care? Awuga gaga ugu. Alaji wese boy. Oh, the lulu see me ni badi kinjo jala ide. Ani mama mi yana mi. Haba. Èmi gan tún jó. Mama je mama so àṣà. Any àṣà tí bá pick. Mo ní Jagaba ni mí. Nítorí pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu olórúkọ ńlá bàbá tó ju bàbá lọ ó jẹ́ bẹ́ẹ̀. Mo decide láti jẹ́ bẹ́ẹ̀. Why? Because my character it depicts that title. It's a street title. It's a title for leaders, for Aṣíwájú. Right? For street girls, for courageous people. If you're brave, you're clever, you're courageous, is a title for people like that. If you've got those qualities, then you can answer Bola Ahmed, you can answer Jagaban. It's a title. What if I wake up tomorrow and I see another speaker say, oh, my name is Tunde Jagaban? You can be anything you want to be. It's just a title. It's not my surname. So for those people that think Jagaban is my surname, Jagaban is not my surname. Right? It's my show name, my stage name. Right? Abike is my real name. So I decided to couple those two together for you to know that Abike Jagaban is a leader. I am more like a human rights activist. I fight for people if I want to. The other time, they called me to say, oh, Abike, the boy that was jungle mobbed in Nigeria, we need you to talk about it. I did a video, and it did get to the dignitaries in Nigeria. It did get to the government. It reached the necessary body. They called me that they got that video in the State House. I was happy because I got an email back. I don't come here to lie like some blogger, like some speaker. They lie. You people have to be careful the kind of things you believe on Facebook about people, the way it's going. Did you hear what I said about me the other time? That I was shoplifting? Isn't that crazy? Am I not too pretty? Am I not too pretty? Too pretty, too sad? Doesn't my standing, my dressing command cash, wealth? Ìgbà tán fi ṣe mí bí àwọn kan pé kó lọ máa jalè. Ọlọ́run ò mà ní jẹ́ kémi rí. It's not my portion. Even when they say, oh, we saw her in the casket. They saw their children in the casket. And so shall it be. You don't know what the devil wants with such prophecy? The devil wanted me to patronize her. You have failed. Woefully. You have woefully failed. Èmi Àbíkẹ́,
Offer devil lówó jọ má jẹ nkú ká dá fún wo devil òfò ló máa ṣe láyé ẹ̀. Kí ló kàn mí? Ìwọ ló dá mi ni. Ṣé gbà t'Ọlọ́run dá mi tó wá bá ẹ pé jọ̀ọ́ yá mi lójú mo fẹ́ lẹ̀ mọ́ lójú ọmọ Àbíkẹ́ yẹn. Àbó sọ fún ẹ pé jọ̀ọ́ o. Ohun tó máa fi sọ̀rọ̀ tẹ́nu ẹ máa ń lé bébé yẹn. Jọ̀ọ́ yá òun ní voice yẹn òun fẹ́ gbé sínú ọmọ Àbíkẹ́ yẹn. Idiot. No. God created everybody with their uniqueness. Right? This is me. I've been talking. I can't read any message from all of you. I know there must have been like 2,000 comments out there, but I don't care. I know I will get to see them. I know my wonderful, my lovely fans would have been commenting because they trust me. They know what I'm capable of doing. Mọ̀ pé tẹ́ bá gbé máìkì fún Jagaba, ó lè sọ̀rọ̀ láti sìn kó sọ̀rọ̀ next year. Mi ní fẹ́ yọkan pé kan kò dẹ̀ ní rẹ̀ mí. Mi ò dẹ̀ ní di kọ́là àwọn fẹ́ kọ́là táyé pọ̀ tọ́mání mọ́mì ọmọ Jagaba yẹn. Òfò ni gbogbo yín máa ṣe tilétilé yín. Èmi ò rán yín iṣẹ́ o. Ẹ máa gbé kẹ́ máa pè. Mo ti pè yín mo ní. Ìyá yín sọ pé òun fẹ́ mú oṣù àtàjẹ́. Èmi Jagaba mo fẹ́ mú ẹ̀yin èké ẹ̀yin ṣèké ṣáájú táyé yín ti bàjẹ́. All I need is ẹ má lọ ṣe fídíò ẹ má lọ máa gbé mọ́mì ẹ mọ nǹkan tí mo like bí kẹ́ lo picture yìí gangan lórí Facebook kẹ́ wá gẹ̀ẹ́sì wá ká mi mọ́lé kẹ́ wá ní Jagaba o mo fẹ́ jà ẹ má lo ama o ẹ má lo fake profile ẹ gbórí wọlé kẹ́ wá bá mi èyí tó bá wùn mí kí n bá jà nu yín máa píkì wọ ẹyọ kan yẹn ni pẹ̀lú ojú ẹ máa bá ẹ jà yálà yálà Ọlọ́run ìjà yìí náà ni èmi kò mẹ́ni tó fi ṣe mí náà ìjà yìí náà ni èmi náà mẹ́ni tó fi ṣe mí kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí náà ni èmi kò mọ bí tí mo ti hé. So come on, if you have the guts to talk, if you have the courage, if you have enough swag, jáde síta. Well, má gbé ojú olójú wọ̀ gbé ojú ẹ gangan wọ̀ kó wá ní Jagaba èmi rè mi kò fò mo fẹ́ bú ẹ kí wo etí á ya tó bá ya wá ràn try ẹ gbé ojú ẹ wá ni o ẹ má fake èmi ò bá ghost jà ìkan wà nínú inbox mi mo máa fi exercise brain mi ni tí bá ti jókòó máa pé o ta ni máa bá ta wọn máa pé wèrè kan ṣì wà nínú inbox mi tó gbé wá let me go and talk to her. Mi yọ o mo máa copy and paste nǹkan tá máa sọ yẹn máa copy ẹ̀ síta fún yín Títí ló ń jẹ́ Títí Olúmọ àwọn fake profile ama ló wà lórí kíní ẹ̀ ama ẹ̀jọ̀ mi ẹ̀jọ̀ Àbíkẹ́. Yeah, abá mi ṣe. Yeah. Ọláyé àìmásìkò ló dààmú ẹ̀dá ara mi lọ́wọ́ Olúwa ọba ló wà. Vini ọmọ ìyá Jésù Doris Peter Adéwùmí Akíndélé pàdé tèmi láti LASU mo tún ti fún information LASU ni mo lọ o ibi tá ti máa ń ṣe aluta continua gbàgbós tá ti máa ń ṣe aluta continua greatest last one great Ọlọ́run mo mọ̀ pé àwọn ọmọ ayé ti káwọ́ sókè pòpòpò but unfortunately I cannot read your comments. Don't worry, I will come back to read those comments. Ẹ má worry ẹ̀yin tèmi ẹ̀rù ó bọ́ ọmọ lásùkàn mọ nǹkan tó ti dánwò lójú wa ni a fẹ́ lọ́dún 6 ká tó graduate in school èní wájà máa gbọ́ pé àwọn occultic students wọ́n ń jà. Bẹ́ẹ̀ bá wá bá mi tẹnikẹ́mi wá ra ewé ẹ̀yin náà wá bá mi ẹ wá kọ́ bó ṣe ń sọ òyìnbó gidi kí n kọ́ yín bó ṣe mẹ́sàn àwọn òyìnbó ṣe posh
Ajégúnlẹ̀ ni mo ti wá bẹ́ ṣe sọ o àbí bọ́lẹ̀ ni mo ti wá náà àbí whatever ìjọra bá díà Ọ̀tọ̀ Òyìngbò àdúgbò àwọn ọmọ ayé ni àwọn náà máa produce the bestest of the bestest olóríire ọmọláyé. I'm telling you, there are a lot of great personality that has been erased out of the slum, out of the ghetto, like I told you yesterday. Yeah, ọba máa jẹ́ kárí ọ̀rọ̀ àdábá. Ẹ jẹ́ nǹkan bí báyìí. Ọmọ ayé tó sexy, ọyàn yìí ni. Orí yìí náà ni orí Kẹ́hìndé, wọ́n ló ti tóbi jù. Àwọn ò dàbí ọkùnrin mi rí àràpà bí ọkùnrin shapeless. Mo nídìí, mo ní ọyàn tó bá, mo ní pretty face, mo ní lovely eyes. Tí bá ń rìn ẹsẹ̀ mi sẹ́ẹ̀tì nǹkan kò ṣe mí. Ó tó bíyàn nú kíyàn lọ bẹ́ sómi dànù o. Torí béèyàn bá ní gbogbo owó alẹ́ ayé yìí gan tí Google ń gbé fún yàn. Bó bá rí bí ọkùnrin torí àràpà bí igi ọ̀rọ̀ nù igi. Kò sọ́kùnrin tó máa pè ẹ́. Èmi jagaba ọmọ ayé tó wà flirtatious nígbà mi. Màá dì mojú mi fáwọn boys. Màá arrange ara mi, màá ṣe báyìí. Àwọn boys náà jù fún mi pé ọmọ ayé ó set ó sexy. Ẹ ṣáà mọ̀. Ẹ̀yin ọmọ mi ẹ ṣáà mọ̀. Èmi ò ṣe ọmọ actress tó wà ní Nàìjíríà tó pupa bí epo pupa fò olóṣù. Sóyòyò oníràwọ̀ dúdú sóròrò tí ìràwọ̀ ẹ ti pamọ́lẹ̀. Tó bá fẹ́ bú mi tó fẹ́ bá mi jà mí ìmọ̀ ẹ rí mọ́ èmi náà wà nílé fún ẹ 247. A máa gbẹ́jú ẹ lọ sọ́dọ̀ Jagun a gbé padà wá látọ̀dọ̀ Jagun a máa kúkú da gbogbo ẹ̀rú. Ẹ wá bú mi mo welcome yín tẹ bá pọ́gún tẹ bá pọ́gbọ̀n. Àbíkẹ́ lọkọ ọ̀yá yín o ṣàṣàngélé. Mo ní bẹ́yìn lógún ẹrú Jagaba oníwò bẹ̀ àní bẹ́yìn níwọ̀fà ọgbọ̀n Bàsírá lọkọ ọ̀yá ẹ̀yìn o ṣàṣàngélé. Orúkọ tuntun mo tún fún yín èmi náà mò ń jẹ́ bẹ̀. Bàsírátù Bàsírá bá ṣe jẹ́ àbí báwo lẹ ṣe pè é. Ó gbọ́ nǹkan tí ò bá ti dáa ó di dandan kí Bàsírá bàjẹ́ kó dájú ẹ̀rù. Gbogbo agbo ọ̀tẹ̀ agbo nǹkan burúkú agbo èpè gbogbo agbo ibi tábí amọ́ bá ti wà tó lóun fẹ́ máa bá tàwọn ọmọlàkejì òun jẹ́. Èmi Àbíkẹ́ máa bàjẹ́ ni máa dàrú ni ìkìyà ni máa gbé wọbẹ̀. Ẹ mọ bó ṣe jẹ́ àbí ẹ wá sọ tẹ lájẹ lọmọ yẹn bẹ́ẹ̀ bá ti lé tẹ gbégbégbé tẹ rí gbé ẹ wá lájẹ ni àjẹ yẹn náà ni. Ẹ pàdé mi lóru kájọ wá ṣe mítìnì. Ẹ̀yin lẹ mú mi wọ̀ ẹ̀rù ń bà yín. Ń bá lé yín léré tó ẹ pọ́júdé àsápọ́júdé ni ẹ máa land hospital gbẹ̀yìn ni. Wọn ò ní dé bandage mẹ́sẹ̀ yín wọn ò ní dé mápá yín àmọ́ ẹ̀mí yín ò ní pé mọ́. Ẹ ní normal breathing. Wọ́n á gbé yín sórí life support machine wọn ò ní rí nǹkan tó ń ṣe yín. Ẹni robi sẹ́mi kò ní jèrè o. Wọn ò ní jèrè nílẹ̀ yìí ń bára ni wọ́n ṣe kú. Wọ́n ṣerú wáyé fújì ẹ̀wùyá wọn ni wọ́n máa wọ̀. Bonítọ̀ ń bá fàpò méjì láṣòwò kò ní rèrè ọjà jẹ́ o. Èèyàn tó robi sẹ́mi wọn ò ní jèrè o. Wọn ò ní kú wọn ò ní rùn wọn ò ní wọ́n lé dókítà nígbà kankan á dà lé wọn lórí. Iṣẹ́ yín máa dà lé yín lórí. Iṣẹ́ yín máa dà lé yín lórí. Orí yìí náà ni orí model ọmọ lọmọ yẹn lọ́jọ́ orí mi ibi tí ń bọ́jọ́ orí mi lémi ń ṣọmọ ànámọ́ tí ń ṣì rí báyìí. Alhamdulillahi Rabbil Alamin. Ẹrú ń dúpẹ́ bí ṣe sọ lánàá. Ẹrú Àbíkẹ́ ń dúpẹ́ tiẹ̀. So kí alẹ́ wá ń gbé tẹ̀ ń gbin kí lẹ gbé tẹ̀ ń gbin kí lẹ gbé tẹ̀ ń gbin wọ́n kọ́pì yín lénìí. Kanye West Beyonce èmi lẹ ń gbé tẹ wá ń gbin. Ọlọ́run ló dàbí kẹ́ o. Ẹ má lára ẹ̀ Google ṣàsanwó fún mi ká mà ní bóyá mò ń báyàn fi gagbága. So gbogbo ẹ̀yin ẹ fún ṣe tán ìyá ń dì bàjẹ́
oníkùn àgbè ẹ jẹ́ kí n sinmi sóyòyò oníràwọ̀ dúdú tó jẹ́ pé tó bá ti rí ojú ẹ nínú CD tó bá ṣe fíìmù Nàìjíríà àwọn ará Nàìjíríà àwọn all over the world máa níta ló ṣe fíìmù ọmọ wèrè wo ló lọ gbé sí ọmọ tí ò níràwọ̀ rí látijọ́ tó ti da àríràwọ̀ ẹ̀ àwọn ọmọ kéékèèké ti yọ lẹ́yìn yẹn wọ́n mọ múvì ṣerú yẹn ló fẹ́ wá bú èmi ló fẹ́ fún wọn ní information ọmọkún àti ọmọ náà òun náà máa ń rán síná èmi rán ọmọ náà síná ní dìlí ẹ kọ́pì nǹkan tí ń sọ ẹ rìkọ́ọ̀dù ẹ̀ ó tún lè yọ owó fún yín o torí ẹnu mi mú ẹni tí bá bú sí tẹ́ bá lọ ṣe fídíò tẹ́ ṣe rìkọ́ọ̀dì bí ṣe ń sọ̀rọ̀ yẹn kẹ́ máa ṣe kí ni kẹ́ máa rìkọ́ọ̀dù mi ẹ bá tún gbé yẹn sórí YouTube ó ní iye ọjọ́ tẹ́ máa fi jẹun o tẹ́ bá gbé sí ẹ̀ lè rí oúnjẹ jẹ ẹ̀bọ̀ tẹ́ bá múrò eléyìí tí mò ń ṣe yìí ẹ infringe on my right ni àmọ́ àwọn míì tí bá ṣe bóyá ẹ ọ́fà mi ní interview kémi náà dé sọ̀rọ̀ ẹ lọ gbé sí olú ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹnu àtòhùn yìí náà lọ́lọ́run fún èmi ohun tó nípọn tó jáde láti inú ghetto ẹ má yiri ẹ̀ wò tẹ́ bá yiri ẹ̀ wò ẹ tẹ́ bá gbọ́ you want to tell yes you want to tell wà á tẹ́ dànù ìjà yìí kò ní parí àfi tí mi ìbá gbọ́ orúkọ ara mi mọ́ èmi Àbíkẹ́ already láti pé òun mọ́ anybody lẹ́nu àmọ́ mi ò fẹ́ gbọ́ orúkọ mi gbọ́kúgbọ́ tí bá gbọ́ orúkọ mi gbọ́kúgbọ́ máa polongo orúkọ yálàyà ọmọ anybody ní ìpèkúpè. I am now an official blogger and you will be shocked. Ẹ wà shocked when you see the dimension of my own blogging. Ọlọ́run mo sọ fún yín ẹni tó bá wù mí ni mo máa blog ẹ̀yin fẹ́ blog anybody ẹ fẹ́ kọ́ blog ẹ̀yin máa blog anything about anybody mo máa respect èèyàn mo máa pọ́nyàn lé gbogbo àwọn àǹtí mi àwọn àgbàlagbà náà jọ mí lójú àmọ́ tá bá rí àgbàlagbà tó ti wọ́ra ẹ̀ ńlẹ̀ tó ti di ọmọdé ẹ jẹ́ ká gbága ọmọdé fún ká ní kó jókòó sílẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ yẹn sit down there nílẹ̀ ńlẹ̀ sit down there you don't belong on the seat. I've told you before, you don't claim respect. You earn it honorably. You have to earn respect honorably. Èmi rèé sì bí n bá rí ọmọ kékeré kan bóyá bí ọmọ 35, 32 ọmọdé ló jẹ́ sí mi definitely ọmọ 35, 32 ọmọdé ni wọ́n jẹ́ ọmọdé pátápátá ọmọdé ló jẹ́ sáwọn àbúrò mi ọmọ 36, 37 ọmọdé ló jẹ́ sábúrò mi kí n bá sọ pé mi ò mọ bí ṣe máa ṣí ara mi ní àárín yẹn kí wọ́n wo ẹnu kí n ṣe bí àǹtí wèrè kódà kójọ́ ọmọ 25 years ni á wọ́ mi yálà bí ṣe ni mo mọ̀rọ̀ sọ yìí bí ṣe ni mo ẹnu mi mú yìí tí n bá kọjá àyè mi lọ́dọ̀ ọmọ kékeré á sọ̀rọ̀ sí mi tó bá sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ yẹn ò ní lè gbé èyí tó jáde lẹ́nu mi yìí jáde èmi ò ṣáà tán máa ní tọ́mọ oṣù mẹ́fà bá bú mi máa bú ó fẹ́ wọ́ra ẹ̀ sí ni tó bá rò pé ẹnu ọmọ oṣù mẹ́fà kò mú tó tiẹ̀ tó bá lọ mú ju tiẹ̀ lọ ńkọ́ ṣo fẹ́ para ẹni lẹ́yìn yẹn ṣo fẹ́ àǹgí ara ẹni òun náà ló délẹ̀ yìí ọmọdé bá bú mi máa bú ìgbà tọmọdé wá bú ẹ tán kọ́ kí ló wá ṣe ṣo sáré lọ sọ́run ni àbọ̀run sọ̀kalẹ̀ wá bá ẹ ó máa gbà á nì gbogbo àgbàlagbà tí ò bá ti mọ ibi tó yẹ kóun jókòó tí ọmọdé máa ń wọ̀ wọ̀kúwọ̀ túrutùru ni àwúgàgàgà wúgù ohun tí mo fẹ́ máa lò ń sìn ní ohun Wàsíù Àyìndé ló lohun yẹn Wàsíù Àyìndé Ìbú owó èèyàn tèmi kan báyìí níjẹ̀bú òde èèyàn tèmi jẹ̀bú òde òun ló kọ́ ló ní àwúgàgàgà wúgù ẹdìyẹ wọn ló bà lókùn wésẹ̀ bọ́yì aróòrókùn aró rẹ̀ díẹ̀ na general language general slang anybody can use it anybody at all can use it street slang ni it's just like kéèyàn sọ pé asagamafu kéèyàn kan wá lóhùn lòun ní asagamafu ibì kan ló ti generate now come on ibì kan ló ti generate èèyàn kan ṣe máa sọ pé wọ́n ń lo slang mi èmi lo ìjáyà
ìjáyà tẹ́ bá gbọ́ ìjáyà one Pasuma ló ń jẹ́ bẹ́ẹ̀ Paso èmi gangan ní Paso òun ló ní ẹgbọ́n tí bá kọrin tí bá ní èmi ń ṣeré lánìyẹn o èmi ń ṣeré lánìyẹn o èmi ń ṣeré lánìyẹn èmi ń ṣeré lánìyẹn tún gbà á ohun tí ń kọ yẹn kò sẹ́ni tó bá gbọ́ tí wọ́n mẹ́ni tó ní kò sẹ́ni tó bá gbọ́ tí wọ́n mẹ́ni tó ní everybody ti mọ̀ pé Paso ní àbíkẹ́kọ̀ọ́ yẹn àbí bí ṣe kọ́ tẹ̀ pé kínní kò mọ̀ pé mo gbóyìnbó ẹ bá mọ̀ pé mo gbóyìnbó ó fòyìnbó kọ lẹ́tà sọ́kọ mi tí wọ́n bá tún kọrú ẹ̀fún ṣetán wà á jẹ̀bi ìyá ìdí ìbàjẹ́ tó bá tún kọrú wà á jẹ̀bi 23-24 lọ̀rọ̀ lé ayé jẹ́ àbíkẹ́ wọ́n ń sọ tiwa ẹ jẹ́ ká sọ tiwọn kọ́ má rojọ́ mẹ́mi lẹ́sẹ̀ ò gbọ́ bẹ́mi ṣe ń wí ìwọ̀fà lẹ́nu tó wẹ lẹ́nu ló lè ọ̀fà ẹ jẹ́ pé kán gbẹ́nu dákẹ́ ẹ tiẹ̀ má nìkan gbẹ́nu dákẹ́ má lọ bá Àyìndé má ní Àyìndé bá yóò yẹn padà bí ìfẹ́ kọ́ má gbẹ́nu dákẹ́ kọ́ máa wí ni Tolúlọpẹ́ máa gbọ́ torí ìsúnmọ́ ni làímọ̀ ṣe ẹni tọmọdé tàgbà náà mọyì mí nílé wọ́n tún mọyì mí lóko ìwà pẹ̀lẹ́ tí mo ní tí mo ń wò òun láyé fi ń pọ́n mi lé ó wá wèrò lẹ́yìn yẹn o gbogbo wọn náà fẹ́ràn ẹsẹ̀ mi wá wèrò lẹ́yìn mi o gbogbo wọn náà fẹ́ràn mi sẹ́ ìwà lókù mi kù ìwà mi náà ni bí n bá dá lọ́tún ó pọ́sibù kí n dá lọ́sì èèyàn ò lè dá everywhere lágbájá ṣe ọ́díò fọ́ọ̀rẹ́ a máa pa ni èyí tó ṣe ọ́díò fọ́ọ̀rẹ́ tẹ pa ńkọ́ tẹlù rawọ́ ẹ̀ pa tí ó dẹ̀ jí mọ́ ńkọ́ ó máa ń tàṣírí ọ̀rẹ́ ẹ̀ ṣebí tọ̀rẹ́ mi ni ìjọ tẹ ti ń tú tọ̀rẹ́ tí yín ṣe mo wá bá yín dá sí ni ìjọ tí gbogbo yín ti ń jàjà ẹ̀sìn tẹ máa ń jà kiri èwónú ẹ̀ ní Jagaba dá síta ni mo pè rí pé àǹtí ẹjọ́ mo fẹ́ bá yín parí ìjẹ̀yìn àtọ̀rẹ́ yín kò ní dáa fún yín pẹ́kẹ́ tó jà kí gbogbo yín dúra yín pa ẹ jẹ́ máìndì tèmi ẹ̀yin náà ẹ̀ máìndì tì yín kí ló dé ẹ̀ ń gbóhùn ni mo lẹ gbóhùn mi ni. ohun yẹn nìyẹn o tèmi fi ń kọ́ lọ́wọ́ tèmi fi ń kọ́ lọ́rọ̀ ayé ẹ jọ̀wọ́ ẹ máa bóhun náà jẹ́ ayé ẹ jọ̀wọ́ ẹ máa bóhun náà jẹ́ gàdígàdí yé Paso dé ohun tó bá wù wọ́n ò ní kàn sọ ẹjọ́ kẹ̀kẹ́ wa máa sọ pé ẹ̀rọ ọmọ yẹn bó ṣe jókòó ọmọ ọ̀tá yẹn náà ni ó máa ṣe bí ọmọ ọ̀tá wọ́n wá wò yín wọ́n wò yín tẹ́ ń pèèyàn lọ́mọ ọ̀tá wọ́n ní ṣóyìnbó ló wà lẹ́nu yín ni ṣó ẹ̀yin tẹ́ kí ṣọmọ ọ̀tá ṣóyìnbó lẹ gbọ́ ni ṣé ìmúra lẹ mọ̀ mú ni ṣé rárẹ̀ lẹ ṣe ni ẹ̀yà jẹ́ ká kúkú tẹ̀lé ọmọ ọ̀tá tó sọjí àwọn ọmọ mi tó wá sọ pé sóbè wá ní ohun ayé nìyẹn sóbè àwọn ayé á ní ẹ̀yin tèmi ẹ má bínú pé mò ń dá sọ̀rọ̀ àbí kí ò lè ka kọ́mẹ́ǹtì yìí ò láfúnkì Fọláṣadé Adédàmọ́lá Ìyálóde Ọláìdé ọmọ mi láti ilé ti pẹ́ òkè dára wàá gbá yìí mo rí gbogbo yìí bọ̀ mi ò lè rí kọ́mẹ́ǹtì yín I don't know ẹ̀rù kọ́mẹ́ǹtì yín bóyá ó ti bà wọ́n ó ti lé Ìyáǹdí ìbàjẹ́ léré ẹ fún ṣe tán aníwúrà Ìyáǹdí ìbàjẹ́ oníkùn àgbè bẹ́ẹ̀ ni èmi ò bá yàn wí mi ní nickname mo máa ń gbọ́ táwọn kan máa ń pè mí ní nickname tí ẹ pé nickname yẹn dáadáa ẹ bá ti fẹ́ pé ẹni orí kan gbọ́ aṣọ ẹ jẹ́ kémi yá yín bẹ́ẹ̀ ṣe máa pè ẹ lórí mi tóbi tó bá jẹ́ mi mo lórí ẹni tó tóbi ṣe fẹ́ pé màá ṣe báyìí orí kan bọ́dì bọ̀ kó má bàa mọ̀ pé òun ni máa báyìí orí kan ó kan orí kan ẹ bá mi yí padà látẹ̀ní rẹ máa pè ní orí kan ẹ bá ti rí mi ẹ pè mí lórí kan bọ́dì orí yìí náà ni orí olówó orí ọlọ́lá òun làwa ń sọ̀rọ̀ kọ́là ò pè wọlé mi ò nídìí kọ́là kó wá kì mí láyà kí máa ní ìyá kiri ibo lẹ ti ń pè
ọmọ òṣì ni ẹ̀rí bó ṣe bú mi olórí burúkú ọmọ ni àṣẹ mọ̀ pé nígbà tó bá yọ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ ó wá bá yọ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ o olòṣì ó fẹ́ lé ọmọ yẹn ní ọkọ ó fẹ́ dú ọ̀rẹ́ ó fẹ́ dú ọkọ ọ̀rẹ́ ni ó fẹ́ dú ni nígbà tí ò lọ́kọ wọ́n ní babaláwo lòun fẹ́ àwọn kì í mọ̀ kánítà ní ń gbé àwọn tí ẹ̀dáyé rẹ̀ ti bàjẹ́ fọ́ọ̀kì ẹjẹ́ àtúnyédè yín stop the fọ́ọ̀kì olórí ibú nìyí lọ́rọ̀ lẹ́nu ní style lédè láṣà má jẹ́ kẹ́nìbọ̀dì pè wọlé Àbíkẹ́ ló ń sọ̀rọ̀ látẹ̀kọ́ bíi wákàtí méjì mi ò ní kọ́là anybody ò pè wọlé Àbíkẹ́ kàn ń ṣayé ẹ̀ lọ ni mo lè jókòó kí n mímìkì anybody mo lè jókòó sí kí n mímìkì Beyonce àbí Kanye West kò sẹ́ni tí mi ò lè mi need anybody láti wá máa fún mi lóhùn àbí kí kọ́là pè wọlé kí n ṣe wá máa ní àtàlẹ́ ń bá wí mo máa sọ fún anybody tó wà lórí kinní mi ẹ má sẹ́ndì kankan sí mi nípa anybody tí n bá fẹ́ fèsì anybody ẹ mọ̀ bóyá kinní tèmi tọ́lọ́ ń pè mí fún rẹ̀ kí n ṣáà máa búyàn yìí ni ẹnu ò lè pa mí tó bá jẹ́ pé iṣẹ́ tọ́lọ́ ń gbélé mi lọ́wọ́ ni wọ́n léèyàn ń jà àwọn bá ṣàlì jà ìjà náà ń jà o bọ́ksà ni wọ́n ṣé ìjà ṣó wà nínú bíbélì àbó wà ní Kùránì pé kẹ́nìbọ̀dì máa yẹ̀ṣẹ́ síra wọn ni àwọn ọmọ ayé ti rí àskíò àwọn wrestler wọn á nọra wọn títí tẹ́ pé ẹnu wọn máa wú ní bí òbò tó ti bàjẹ́ tán nà fọ́ wọ́n dẹ́ǹtì ojú ara wọn síbẹ̀ pẹ̀lú ojú fífọ́ yẹn wọ́n á tún lọ jàǹjọ́ kejì torí wọ́n gbọ́dọ̀ gba trọ́fì lọlé fún àwọn tó ń bá ṣiṣẹ́ mọ̀ èmi ọmọ ayé wá jókòó mo wá ń sọ̀rọ̀ ṣeré báyìí èmi náà ń sọ ṣeré ni ṣe rí pé kò lè pa mí ẹ̀ṣẹ́ ò pa Onífìdí ẹ̀ṣẹ́ ò pa Tyson kẹ̀ báwo lọ̀rọ̀ ṣe máa pa mí wà láyọ̀rọ̀ lè pa mí kẹ́ gbàgbé òṣì eré àtọ́lọ́ ń pa mí kẹ́ fún ló wà yìí ẹ rí pé mi ò nídìí kọ́là mi ì tiẹ̀ tún rí kọ́mẹ́ǹtì tẹ́yìn èèyàn kọ́ débi pé ó máa jẹ́ kó rí mi wú kọ́mẹ́ǹtì kankan ò wọlé láti àárọ̀ àmọ́ mo rí bíi lóye mo rí Adé Àjàyí Rẹ̀mí Balógun orúkọ ó kàn pé kinní kan join I don't need your comments to encourage me to talk. If you are good at what you do, you go earn and earn and earn and earn endlessly. You don't need anybody to ginger your swag. It comes from the inside. If you want to be a fighter, you want to be a radical speaker, it will come from inside you what you're going to table before your fans. I don't read book. When I come out, I know some people always prepare their notes. Àwọn orin yẹn mọ̀ pé mo ní wẹ́rẹ́ ní tèmi wẹ́rẹ́ yìí náà ni Ọlọ́run àwúgàgàgà àwúgù ẹnìyẹn wọn ló bà lókùn àbí kẹ̀bọ́ ìyàrá òrókùn ohun àwọn ọmọ ayé ni àwúgàgà àwúgù mi copy anybody àwọn Àyìndé Wàsíù ló ní àwúgàgà àwúgù so therefore anybody lè ṣe àwúgàgà àmọ́ ṣe rí sí pé ìgbà táwọn kan fẹ́ bọ́ọ̀rù ẹ̀ àwọn máa ń fọwọ́ pé wọ́n báyìí àwúgàgà gù èmi lè má gbé tèmi lọ́bẹ̀ èmi lè ṣe tèmi ní pé àwúgàgà gù ẹ̀dìyẹ wọn ló bà lókùn wẹ́sẹ̀ bọ́ yìí àròrókùn àrò rẹ̀ ẹ̀dìyẹ àní bèbí mi àná mi ṣe rí pé mi náà ti gbé tèmi gbọ̀nà bòmí gbogbo wa lájọ́ ń gbọ́rọ̀ ohùn ọ̀fẹ́ lóhùn lọ́dọ̀ Ọlọ́run ẹni tó bá kọ́kọ́ fún ìyẹn ni ardent guinea collector àwa deliver fáwọn second class sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn third class sọ̀rọ̀sọ̀rọ̀ àtúgbà lẹ́sẹ̀ẹ́nu àwọn yẹn bó ṣe wà nílé ayé yìí nìyẹn I ain't copying no one man. I'm just utilizing what is available for me, right? On this show. Bó bá jẹ́ pé ọ̀dọ̀ bàbá wa Òbé ni mo fẹ́ yà sí kí lọ yá ohun Òbé mo lè wọ́ bẹ́ẹ̀ kí lọ bá Òbé bàbá Òbé àwọn ohun yíyẹn dà kí n lò ó a máa fi dáṣà ní lójoojúmọ́ kò kà wá tó bá dẹ̀ jẹ́ pé ohun Kollington Àyìnlá ni mo fẹ́ lò ìjọ yóyó mo tún rámà kékeré kan tó ń jíjó yóyó kékékékékéké mo tún rẹ́gbà láàgbà tó ń jíjó yóyó
ìjó yóò gẹ́gẹ́ àbí bá ṣe jọ ń jọ sí kọ́ yẹn. Ọmọ ayé ló ń sọ̀rọ̀ látàárọ̀, kò sí kọ́là, kò sí kọ́mẹ́ǹtì, èmi ò rí nǹkan tọ́mọ anybody ń kọ, tí bá ṣe tán mo lè máa kà á. Àwúgàgàgà ugù yìí náà ní nǹkan ojú yìí ni kinní kan ní nǹkan èdè àbáláyé ni. Màmá tó bí mi náà sọ pé kinní kan, wọ́n pe màmá mi wá ní Àṣàbí díẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ yìí náà ní nǹkan tó fi ń pa bàbá Àbíkẹ́. Ọlọ́run ìdí ẹ̀yẹn ni. Màmá tó bí mi tó bá ń rọ́ lọ báyìí, ó ga ni àgùntàṣọ́lò. Àgùntàṣọ́lò ni a máa rọ́ ni a máa fi. Mo tún ti fún yín ní sórí tẹ máa sọ lẹ́ni nìyẹn o. Ó yẹ lè lọ sọ pé bóyá ẹsẹ̀ ìyá ẹ̀ náà wọ́n gé ni. Wọ́n ti mọ̀ pé ìyá ń di ìbàjẹ́. Ẹfun ṣetán àníwúrà oníkun àgbè kò rí nǹkan re sọ rí àfi ìbàjẹ́ nípa ọmọ ènìyàn. Gbogbo ẹ̀dá tó bá ti ń báyàn jẹ́ láyé yìí, àwọn ọmọ ayé máa dígì ìbàjẹ́ tiẹ̀ náà jáde níbi tó rò pé wọ́n mọ̀ sí. Wàláhì nǹkan wà lẹ́nu mi tí mo fẹ́ fi blọ́ọ̀gì tí má bẹ̀rẹ̀ blọ́ọ̀gì yìí. Mo ń dúró de àwọn tó máa kọ́kọ́ jù sí mi ni kémi náà wá he wọ́n chara. Mi ìfẹ́ mọ́ apprentice ẹni tó jẹ́, mi ìfẹ́ mẹ́ni tó train wọn. Tí bá wo ẹni blọ́ọ̀gì, tí bá wo lọ súà, tí bá wo ibi tó ti wá, àbí ká blọ́ọ̀gì yálà ìyá ọmọ anybody. Bẹ́ẹ̀ bá láyà ẹ lójú yín gangan. Ẹ má lo fake profile. Tọ́lọ́pọlọ kàwé tó bá ń jà ó yàtọ̀ sí tí ó mùgọ̀ ọmọ tábàrò pé òun fẹ́ jà. Ọ̀tọ̀ ní garagara, ọ̀tọ̀ lọ́gbọ́n, ọ̀tọ̀ ní káfòye ṣe. Wo gbogbo ẹ̀ lọ́lọ́ fi jíǹkì Àbíkẹ́ kò ń ṣèṣì ni mo ti ní. Bẹ́ẹ̀ bá bí ọ̀rẹ́ mi ṣekúṣẹ́yẹ ìyá Sílífátà ní èjọ, òun gbọ́ sọ fún ìyá Sílífátà ní èjọ pé ọmọ yẹn ó mádì láti ilé ni kò ṣẹ̀ṣẹ̀ bọ́rù ẹ̀ lábúrọ̀d. Wàláì tẹ́ bá bí eégún aláré náà tó wà lọ́ptín park, á sọ fún yín pé ṣọmọ yẹn ó kú láti kékeré ni. Mo ti sọ sí mo ní greatest of the greatest last white. Ẹ lọ bèrè lọ́wọ́ tó bá wà mí kẹ́ pé ọmọ Àbíkẹ́ yẹn, do you know her? Does she talk like that in school? They will give you my full details. I don't pretend. Àwọn òwà bọ́rọ̀ style lábúrọ̀dù gbogbo òṣìkàtìkàtì tẹ́yìn máa ń ṣorí burúkú. Ẹ̀yin tẹ́ bára yín tẹ́ wá fún greener pasture. Tẹ́ pé ìwé yẹn sòjọ yín lójú, ìwé kàtìkàtì. Ẹ wá sórí show yìí, àwa máa sọ̀rọ̀. Ìyá yín ìyá ń di ìbàjẹ́, ẹfun ṣetán ìyá ń di ìbàjẹ́ oníkun àgbè. Àwa ràn yín wẹ̀ wá máa kọ sórí wọ́ọ̀lù tèmi immigration. Bí ẹni pé tí n bá dé Nàìjíríà ẹ rò pé máa ṣiṣẹ́ mi. Wàláhì iṣẹ́ yìí gúdù burúkú. Màá wá nọpá nẹsẹ̀, màá wá bẹ̀rẹ̀ blogging àti Nàìjíríà ló dùn jù. Wàá bá yí ọmọ anybody jẹ. Wàá bá yí ìyálà yí ọmọ anybody jẹ. Ẹni tó bá lòun fẹ́ threatening yẹn, wàá bá yí ẹ̀jẹ̀ kò ní kú rí mẹ́ńdá. Tí àwọn ọmọ ẹ̀ bá jí tán bá rí ibi tó blog wọn dé wá ní màmá kí ló dé tẹ bá yé wa jẹ́ báyìí láti ibi ìwà burúkú tẹ̀ ń wú yìí. Ẹ̀yin lẹ bá yé wa jẹ́ lẹ jẹ́ kí irú nǹkan yìí ṣẹlẹ̀ sí wa. Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. So you have to be careful before you threaten that you will destroy people. Àwọn èèyàn ń dẹ́ ìyá ń di ìbàjẹ́. Mo rántí pásítọ̀ yẹn sọ́njọ́ sí pásítọ̀ yẹn ní ìyá Jọ́ọ̀nù kí ní ṣe tẹ́ ẹ̀ wẹ́ ń ta ní wòwò. Ó ní ìyá Jọ́ọ̀nù wẹ̀yìn, ó ní Jọ́ọ̀nù ọjà ti tán. Wàláhì ọjà yìí ti tán, kò sọ̀rọ̀ ńbẹ̀ mọ́. Ọjà ti tán finally, ewé ò jẹ́ mọ́, gbogbo ẹ̀ ò jẹ́ mọ́. Ẹ má fagídí ṣe. Bọ́lọ̀ bá sọ pé òun fẹ́ dókùtà sá ìgbà èèyàn, àṣìṣe díẹ̀ báyìí náà lọ́lọ́ máa jẹ́ kíyàn ṣe. Nígbà bá wọlé, èèyàn á máa lé nǹkan míì. Jẹ́ tún gbé kinní kan kí n fipá máa bá ayé wọn jẹ́. Wàá kan ìdí nínú yàn, ìdí ńláńlá. Ìdí tó pé tẹ bá rí ṣàìsí ó máa dàbí àràn. Ọlọ́run ìyá ń di ìbàjẹ́. Abadess. Motivational speaker ni èmi. So mo ti sọ fún anybody tí ó bá wà comfy on my wall.
There's no glue here that is tying you down. You don't have to be here. If you don't like the way I talk, you don't like the way I present my show, I don't think you're obliged to be here by me. So you can just walk up and walk away. You opt for somebody else's show. Emi ò kí ń jà fún fans you. Bó bá jẹ́ your mẹ́wàá ni mò ń wò mí tẹ̀ mọ́ ẹ rí pé comment ó dẹ̀ ń dùn mọ́ mi. Àwọn ò ń jà sí fans ká máa ní mo rí ọ Délé ọ̀nà comment lórí kíní ọmọ jagajaga yẹn mo rí ẹ lọ́dọ̀ ìyá ń di ìbàjẹ́ fún ṣe tó oníkùn àgbè. I don't do that. Kò bá òun yálà yẹ ọmọ anybody kan swing jingle bell jingle bell jingle other way. Bá jingle lọ sọ́tún kó tún jingle lọ sósì. Kí ló wá kà wá pẹ̀lú yẹn? Ẹ jingle síbi tó wù yín. You don't have to be on my page. You don't have to come to my wall. You don't have to listen to me. As much as I like my fan, I love to entertain you guys. I'm not going to tie you down here to say, oh, if you are not on my wall, I will be so sad if you go to comment about me. Let me tell you, I have come to understand human nature so well. I have been given psychology course by Holy Ghost alone. I've been gifted. It's like a gift whereby I sit down, I study people in total, human nature. I study it so well, so deeply. I know you can hail me today. Kó dẹ̀ kọ̀yìn sí mi, kó dẹ̀ yọ dagger sí mi lẹ́yìn kó fi ṣá mi pa. Irú ẹ̀ ni ìyá Sílífátà ní ẹjọ́ ní Bámọ́ǹsè ló ṣe fún mi. Kò ní kúlù fún gbogbo yín pátápátá as a group. Èmi náà ní group àwọn tí fẹ́ máa gbé ṣépè yín mọ́ group yín ni. Grouping yìí náà ló bá dé. Kí lẹ wá ṣe fún mi? Aba sọ tán wọ́n ní yàlá ìyá àwọn ní depression. Ṣé mi jẹ́ ọmọ tó ní depression? Èmi tí mi fi kan pé kan láti bí wákàtí 6. Àwọn ìyá ń di ìbàjẹ́ ẹ fún ṣe tó oníkùn àgbè. Wọ́n ní tán bá mú wọn náà máa yọ certificate wèrè ní pé you see, I am depressed. It's not as if I was causing them. Yeah. Ẹnikẹ́ni tẹ́ bá bára yín lábúrọ́dì tó bá kù kí ẹ̀ káàdì òfin yín ẹ lọ bá social service. Ẹ̀yin ọmọ mi ẹ jẹ́ tún já yín sẹ́yìn tẹ́ bá ti níwèé. Tẹ́ bá rí pé nǹkan ò lọ déédé fún yín ẹ má torí ọ̀rọ̀ òṣì táwọn olórí burúkú kan sọ lórí Facebook. Ẹ lọ bá social welfare ibikíbi tẹ́ bá ti bára yín. It's your human right. I have told you quite a lot of times that you need to go and read. You need to Google whatever that it is that you don't know. Go a bit further, one step further, by going to read law of every land that you find yourself. Be it America. You will always be entitled to something under the United Nations law. Don't you hear that? United Nations is an organization that brings the whole world together. United Nations, African, àtàwọn òyìnbó, dúdú àti òyìnbó, round the globe. I will not form a United Nations whereby they tell you that we all have equal right to whatever it is that we want in terms of welfare in every country that you found yourself. Why tell the law? Oh, ba man níwèé. Tí ebi bá pa ẹni ènìyàn lẹ́ni tí ò bá níwèé. Ẹ lọ bá ìlú tẹ́ bá wà social welfare bẹ̀. Only every right láti bọ́ yín. There is a fund set aside for destitute, for people that does not have leave to remain. It's unfortunate that we do not have such funds set aside where we come from in Africa. But in almost all Western world country, gbogbo European country, American country, àwọn Russian kankan yẹn gan, bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìgbà kan náà ní Nigeria, àwọn náà àgbà wọn Liberians, ó ní iye tá à ń fún wọn, àwọn Liberians yẹn gbà yẹn, even though it's little, but then we did practice that law.
We did, you know, I hospitalized one. We welcome them. We give them all the necessary hospitality. Báwọn Liberia nìkan ṣe tẹ̀dó sílùú wa nìyẹn. So wherever tẹ́yìn èèyàn bá find ara yín in the world, you have right láti lọ bá welfare ìlú yẹn. Ó yẹ kí wọ́n tọ́jú yín. Ẹ má jẹ́ káwọn ìyá ń dìbàjẹ́ kọ́ cause confusion. Confusionist ni àwọn. Torí mi ìmọ́jọ́ tí wọ́n dé adé Susan O'Connor, McGregor, tó jẹ́ pé òyìnbó lórúkọ Sunday mú wọn. Ìyá ń dìbàjẹ́ fún ṣetán Susan O'Connor McGregor. O'Connor bridge yìí náà ní nǹkan. Tó ṣe jẹ́ pé gbogbo èèyàn lẹ́wà máa sọ fún kò níwèé wọ́n gbé lọ́lé. Wàláhì mọ́ rẹ́rìn ní ẹ̀rín àrítàkìtì. Bọ́ọ̀lù ẹ bá fẹ́ jà. Ọ̀lẹ ló máa ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn. A ní gbàgbé ọ̀rọ̀ òwe ẹ jẹ́ ká ti ká bójú ara wa ṣàkàṣàkà. Tó bá dẹ̀ jẹ́ ìwé yìí náà lẹ fẹ́ dúró lé ẹ ṣe nǹkan kan sí kí lẹ̀ wò tẹ́ jẹ́ kí tún máa padà mo tún padà wá. Mo ti ṣe bí episode 40 lórí Facebook. I release my talk show every week. Àwọn immigration yín rìn dín o. Irú àwọn immigration wo lẹ wá ń recruit tí wọ́n ti dé láti ọjọ́ yìí. Òfò lẹ́ṣẹ̀ tọmọtọmọ gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń recruit ẹ̀yin. Yes, Àbíkẹ́ ló sọ bẹ́ẹ̀. Ẹgbẹ́ immigration yín yẹn wá. Ẹ̀yin ọ̀lẹ játijàti. Ọ̀lẹ ò lè gbẹ́lú wa, ọ̀lẹ ò lè gbẹ́lú wa. Aago mẹ́sàn-án lọ̀lẹ́, aago mẹ́wàá lọ̀lẹ́ ń jí ọ̀yin. Ọ̀lẹ ò lè gbẹ́lú wa. Aago mẹ́wàá lọ̀lẹ́ ń jí ọ̀yin. Àbíkẹ́ Adé, Olúọmọ of UK, lé wọn léré gbé wọn sáré ìjáyà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Tí bá ní ìjáyà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo bracket ẹ̀ ìjáyà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ yálà ìjà ọmọ anybody. Ẹ gbé wá ẹ bá sáìsì yín pàdé. Àwọn òjì sọ̀rọ̀ o. Nǹkan kò sí lé bí bá ṣe gbogbo the remaining of the days inú ọdún yìí ni máa fi padà wá. Ni máa fi ṣe kíní ìjọ wo ni immigration yín máa wá gbé mi lọ́lé òfò ní gbogbo yín máa ṣe tí immigration yín yẹn ò bá dé ní kíákíá kó wá gbé mi lọ sí Nàìjíríà. Tí immigration yín bá kọ́kọ́ dé èmi ọmọ ayé màá ní immigration ṣó ti dé. Jọ̀ọ́ mo fẹ́ bàbá full English breakfast ní àárọ̀ yìí torí èmi Àbíkẹ́ mo mọ right mi. Wàhálà ìtọ́ bá gbéyàn lọ prison pàápàá bó bá wo oúnjẹ tó ṣe nu prison tó bá fẹ́ dá bàbá gòbélẹ̀ ó lè sọ pé òjò oúnjẹ yẹn wọ́n lọ pé wọ́n dà gbogbo wọ́n dábẹ̀rú ni kí á náà máa fún ẹ nìkan tó bá fẹ́ nu prison irú ayé tó ń jẹ́ lu òyìnbó lélẹ̀ sample ni mo fún yín yẹn ẹ tún lè gbélé lọ́la kẹ́ni bóyá ó ti lọ prison ó pẹ́ tó lọ anywhere kí wàá ló kàn ya yín. Tí immigration yín bá dé màá kọ́kọ́ ní òkè immigration ṣó ti dé ṣé ẹ fún ṣe tán aníwúrà yáǹdí ìbàjẹ́ aláyé bàjẹ́ ọba àyè jẹ́ àgbààgbà játijàti àwúgàgàgàgà wúgù ẹdìyẹ wọn ló bà lókùn wẹ́sẹ̀ bọ́ yìí aró rọ́bà sí aró Àbíkẹ́ aró rọmọ anybody aró rẹ̀ dìyẹ ẹ̀yin ò káwọ́lẹ̀ ni èmi Àbíkẹ́ gan mi ò ní káwọ́lẹ̀ Rutinkeshi aláyé bàjẹ́ ọ̀lẹ olórí bú ìwọ káfẹ́sì má jẹ́ Rutinkeshi gbójú ẹ gangan jáde wá bàbíkẹ́ kó wá wo bí ṣe máa rẹ́ ẹ lọ́rẹ́ wàá mọ̀ pé ìyá yín ò gbóná nínú kan rẹ́yàn lọ́rẹ́ Rutinkeshi àbí kí ló ló ń jẹ́ àti wọ́n di Williams òfò lẹ́ máa ṣe gbogbo bí tí di Williams yẹn bá wà òfò nìyálà ìyá ẹ máa ṣe ọ̀lẹ ni ẹ gbogbo yẹn sì ń dẹmọ ni ẹ lọ́hàn àìdí sábẹ́ orúkọ bẹ́ẹ̀ni Àbíkẹ́ ṣe jáde yìí ẹ jáde kó sọ pé yes èmi di Williams ni mo ń sọ̀rọ̀ yìí wà Àbíkẹ́ ni mo fẹ́ bá wí mo fẹ́ blọ́ọ̀gì ẹ wàá jẹ̀bi kò mọ̀ pé mo gbóyìnbó di Williams kò mọ̀ pé mo gbóyìnbó ó fẹ́ fòyìnbó kọ lẹ́tà sọ́kọ mi tí wọ́n bá tún kọ ọrú ẹ̀ wàá jẹ̀bi mo ní 23-24 lọ́rọ̀ ilé ayé jẹ́ gbogbogbò wọ́n ń sọ tèmi
ẹ jẹ́ kí n sọ tí wọn kàn má rojọ́ mẹ́mi lẹ́sẹ̀ ẹ̀gbọ́n bẹ́mi ṣe ń wí ẹ lè rojọ́ má bìkẹ́ lẹ́sẹ̀ ìlẹ́gà ọmọ tí ò níwèé ọlọ́run wá fi jọ̀gá ẹ̀yìn oníwèé ìwé òfò ìwé ẹ̀rùn ìwé ìbànújẹ́ ìwé játijàti tẹ́ gbé dání tẹ́ fi ń bayé jẹ́ kiri ilẹ̀ tí ẹ lè sọ tòótọ́ ẹ torí pé ẹ níwèé ẹ fìyà jẹ gbogbo àwọn tí wọn ò níwèé ẹ tún fìyà jẹ àwọn tó tún níwèé tó bẹ́tà ìwé titi yín ẹ wá ní kọ́lọ́run má bínú sí yín mò ń bọ̀ wọ ọlọ́run ò tí ì yá ó lè jogún ọdún àmọ́ tó bá dé á palẹ̀mọ́ yín á palẹ̀mọ́ àwọn ọmọ yín á palẹ̀mọ́ yín tí gbogbo wọn ò ní gbúrò yín mọ́ pé ẹ exist ever èmi ni mo sọ bẹ́ẹ̀. It's either we make it a peaceful place or we declare World War III, cyber World War III. Ẹ jẹ́ kọ́lọ́pàá kó gbogbo wa kán gbé gbogbo wa lọ àtọ́níwèé àtẹni tí ò níwèé ẹ jẹ́ ká bára wa lé ẹjọ́ torí ẹ̀ níṣẹ́ ni bẹ́ẹ̀ bá níṣẹ́ ẹ̀ ní máa terrorize gbogbo àwọn ọmọ kéékèèké káàkiri lẹ̀ ẹ̀yin nílé ni ẹ̀yin ní lánàá bí ẹ̀kún àpọ̀kọ jẹ àwọn gàgàgà wúgù ohun àyìndé ni anybody ló lè yá lò ó bá wọn mọ anybody náà tí kò dé lọ́la kó ní jagaba lòun jẹ́ I can't contest it. I don't have to contest it. Anybody can wait. Orúkọ mi sì tó pé orúkọ bàbá mi. Òun nìyá láyé ọmọ anybody ò lè lò kó ní ó jẹ́ orúkọ mi gangan kó wá gbé photo mi. Ó ti infringe on rights mi nìyẹn. Then I have every right to sue you. I have every right to put a litigation before you. But kẹ́ wá sọ pé ẹ jẹ́ Àbíkẹ́ Jagaba. Star ni mí now. Anybody lè jẹ́ orúkọ star. Senator Bola Ahmed Tinubu is a wonderful leader in terms of politics in Nigeria. So mo lè decide láti jẹ́ title mo lè decide láti jẹ́ title Senator Bola Ahmed Tinubu. I'm not answering Bola Ahmed Tinubu kí wá lọ gbé photo Bola Ahmed Tinubu kí wá lè mi yẹn náà ní Bola Ahmed Tinubu. I know some people practice that on Facebook. But those are the ones that are believed to be their followers, their supporters. The baby politicians tí wọ́n fẹ́ grow àbíkọ́ jẹ́ àwọn party members. So it's okay. It's just like ẹ lọ síbẹ̀ sẹ́rí Mrs. Olúrẹ̀mí Tinubu. Ó lè jẹ́ àwọn tọ́jọ́ wà nínú women kìnnìkan ní Nàìjíríà. It could be to promote a cause tí wọ́n ń ṣe lẹ́kọ̀ọ́. So anybody lè ṣe yẹn. Bóyá kó àjòkó wá máa sọ pé wọ́n copy language yẹ wọ́n copy kìnnìkan ta ni ìwọ náà dà àwa ẹ̀ àárí ẹ èmi Àbíkẹ́ lọ́lọ́run fún lóhùn tí mo fi promote ẹ èmi gangan ìjayà wọn sọ̀rọ̀sọ̀rọ̀ ga wọn èmi ni mo ṣe audio tó kilẹ̀ tó rinlẹ̀ tó dẹ́rù bàyà láyé ọmọ anybody òun ló fún ẹ lórúkọ òun ló gbé ẹ jáde you were a nobody no one knew you ejò ẹ ó dàbí èyí tí ò nípa ni tẹ́lẹ̀ ọ̀ǹtì tí Àbíkẹ́ ṣe audio mo tún sọ èmi lọ́wọ́ iye tó generate lórí audio mi ìyá ǹdí ìbàjẹ́ ẹ̀fún ṣetán aníwúrà oníkùn àgbè yes èmi sì mo ti mọ orúkọ mi wọ́n ní orí kan bọ́dì lórúkọ mi èmi ò dínà ìpò orí kan bọ́dì kan lórúkọ mi orí kan mo tún yá yín bẹ́ẹ̀ máa sọ ẹ bá mi fọ́nkì láìsí ẹ bá ti níbi ẹni orí kan ó kàn náà nìyẹn so fucking word orí yìí náà ni àtẹ̀yìnjú ẹ wò Ọlọ́run dá mi tó dá mi pé èmi Àbíkẹ́ gan máa wòra mi gbà mí máa ní oh my God from which planet was I created? Am I not beautiful? I am beautiful. I feel like I'm on top of the world every now and then. Kò ṣe ní títí ìgbéraga bọ̀ ní ti pé mi ò jẹ́ kí low self-esteem kò lè pa mí. Mo ti jáde káàkiri lẹ́ni mi ò ní mọ́tò mo dẹ̀ ń wọ bọ́ọ̀sì mo wọ train àwọn èèyàn ń kí mi Jagaba afẹ́bẹ̀ ya fọ́tò mi ò fọ́ọ̀mù pé mo láti wà nínú jíìpù ńgbà tí ń ní mọ́tò mi ní mọ́tò
mi ìdẹ fẹ́ make ara mi redundant kíkọ wà nínú ilé kó má ṣiṣẹ́ kó má sóúnjẹ káwọn ọmọ mi. I have to go out. Hence, I decided to utilize the means available for my survival. Mo lè decide láti gbé taxi, but what's the difference? Ìlú òyìnbó la wà yẹn mi ò kí ń ṣe empty barrel tó máa pariwo wo. Come off it, girl. Gẹ́ẹ̀lì lórúkọ yín sí kò sí màmá olórí burúkú kankan mọ́. Ẹ jọ̀ọ́, anybody má control ọmọ ayé bó ṣe máa lọ lélẹ̀ forever. Tí n bá jáde lọ́la máa motivate àwọn tèmi tó bá wù mí. Máa kí wọn láyà pé ẹyan máa yé. Kí ló kàn ìyàwó olófẹ́ limit ìyàwó ló ń threaten yín. I know a lot of my fans have been previously threatened on this show before today. I gave them the courage. Why? Because I'm a motivational speaker. I am a voice to the voiceless. I build people's confidence on this show. That is my own area of concentration. I treat true life story. Yandi bàjẹ́ orí ẹ̀rẹ́ o. Ẹ̀fún ṣe tó oníkun àgbè Yandi bàjẹ́. Yandi bàjẹ́ èṣù lẹ́yìn orí kan bọ́dì. Elérò búburú ò dẹ̀yìn lẹ́yìn mi ò dẹ̀yìn lẹ́yìn mi. Má ti ẹ̀ dẹ̀yìn lẹ́yìn mi torí mo fẹ́ rí ẹ nípa láti wájú. Sórí dúró sẹ́yìn mi yẹn. Mo fẹ́ ta ẹ̀ pa. Ṣó mọ̀ pé ẹni tó bá lọ dúró sẹ́yìn ẹ̀yìn ẹṣin. Tẹ́ṣin bá rẹ̀ ń pa báyìí. Ó máa dèrò lẹ̀ ní ìyẹn tí yẹ̀pẹ̀ gan ò bá fi jẹ. Dúró lẹ́yìn mi. Má dẹ̀yìn lẹ́yìn mi bóbe. Wo obe bàbá obe with all respect baba ẹ bá mi ṣẹ́jọ́ nìyẹn ẹ bá mi sọ fábínú ẹni pé má dẹ̀yìn lẹ́yìn mi o má dẹ̀yìn lẹ́yìn mi jọ má dẹ̀yìn lẹ́yìn mi o jọ má dẹ̀yìn lẹ́yìn mi wo mo fẹ́ rún ìyẹn mo fẹ́ bá yí ẹ̀jẹ̀ dúró sẹ́yìn mi ẹ̀yìn mi yẹn ni kò dúró sí wàá jẹ̀bi kò dúró síbẹ̀ dúró sẹ́yìn mi ṣe ti lọ gbórúkọ yín wọ̀ gbogbo yín gbọ́ ẹ̀ ń wò mí báyìí èmi ò ka kọ́mẹ̀ntì o sórí bí mo ṣe ń flow kò yẹ kó gbà fọ́gà ẹ̀ pé ọlọ́run ló dá ọmọ yìí wọ́n fi ọ̀rọ̀ yìí wọ́n fi dá mi láre ni mi ò nídìí kọ́mẹ̀ntì mi ò rí kọ́mẹ̀ntì kankan ka o látàárọ̀ mi ò tiẹ̀ rí kọ́mẹ̀ntì kankan kà tó bá fẹ́ gbọ́ ìrí kọ́mẹ̀ntì kà torí mi ò rí nǹkan kan tó wà lórí kọ́mẹ̀ntì sórí unfortunately bọ́ mo mọ̀ pé tí n bá ṣe tán gbogbo àwọlé gbágá mo sọ pé lecture ṣáàlà ń ṣe kò ń ṣe ìjà rárá wo ilé ti ṣú bẹ́ẹ̀ làwọn máa yé òkúrò lórí láìní Fábíkẹ́ so ẹ̀yin èèyàn to sum it all up go anywhere you like on your cyberspace comment on anything you like ọ̀lẹ professional nìkan ló máa sọ pé àwọn tó ń bú òun ní ọ̀dọ̀ ẹni tó ń pè ní ọ̀tá òun àwọn lòun fẹ́ máa blog ọ̀lẹ ó ṣe spread wing yẹ kó lọ blog àwọn tí ò mọ̀ rí àwọn professional tó bá fẹ́ blog èèyàn they go blogging out of their hater circle. Must you blog my own fans? Must you blog the people that are leaving you negative comments on my wall? No. You have chosen me as your hater, as your enemy. Then why does everybody that follows me, that are my fans, have to become your enemy automatically? You are not a professional. You are just a bloody coward, a moron. Get this, I keep telling you. If you don't have this, go and borrow it. You don't blog people unnecessarily. That's so very unprofessional. Linda Ikeji, tó bá fẹ́ blog àwọn èèyàn. Ó rí àwọn tó ń bú òun lójoojúmọ́ tí wọ́n ń ṣépè fóun kò má ráyè wọn. Ó ní focus, ó níbi tó ń lọ. Ó ń target àwọn ẹlòmíì. Because if you stop by to throw stone at every dog barking at you, you will never reach your destination, nuisance. Yay!
àbí kẹ́ńjọ èmi ò rí kọ́mẹ́ǹtì mo ti ń sọ̀rọ̀ tó wákàtí mẹ́ta bẹ́ẹ̀ làwọn ọmọ ayé ò kúrò lórí line wọ́n gbádùn ohùn mi bàjẹ́ ọmọ ẹ̀lẹ́ẹ̀lẹ́ lọ́mọ yẹn ayé tó tó mojúbà ọmọ ìyá àdìbàjẹ́ wọ́kọ́ ni mojúbà èmi ò lè jú bẹ́ẹ̀ o òṣì èèyàn níwọ́ pàǹtí níwọ́ o ẹkún ṣe tán pàǹtí wọ́n máa ń pè ẹ́ lọ́kùnrin àgàgà ọmọ jayéjayé ó ṣe ojú yìí náà ní nǹkan ọlọ́run ló fún mi lójú mi àgàgà ọmọ jayéjayé ẹ̀yin tèmi mo rí yín o Àmínà Kàfó àbúrò mi ọmọ ńlá mo rí ẹ má rò pé mi rí ẹ gbogbo yín àti wà àti Kúdí wàláì má dá sẹ̀ríà fún yín àti Bíntù mo rí ẹ o má rò pé mi rí bó ṣe gbórí wọlé wà mí ná Ìṣọ̀lá Olúwabùkọ́lá àbúrò mi nìyẹn KB of life mi ò rí kọ́mẹ̀ntì àmọ́ mi rí ojú gbogbo yín mo rí orúkọ yín sorry kíní kọ̀ọ̀kan joined arẹwàlà fún kí Baltimore ìyálájẹ gbogbo Maryland èèyàn yìí I salute you I like you mo kó yín jẹ bí ẹ ṣáàmù èèyàn yìí ní ẹ Ọlọ́run yéè ọmọ aráyé òbí ló bá dé wọ́n á máa wúkọ́ wọ́n á máa yín mú wọ́n á máa ṣẹ́jú wọ́n á rò pọ̀ láti tán ọlá ò tán ọlá kù sẹ́yìn ọlá ò tán ọlá kù sẹ́yìn yéè yáàdì bàjẹ́ ẹfún ṣe tó oníkun àgbè ọlá ò tán rárá èmi ò bá yàn wí nickname yìí náà ló bá dé ìyá sílífàtà ní ẹjọ́ ìwọ́dà ara bá mọ́ ṣe ń jọ sí èmi ò bá yàn wí eégún alárí Upton Park sóyòyò oníràwọ̀ dúdú ìràwọ̀ tí ó tàn ní Èkó ní Nàìjíríà nínú àwọn Nollywood star àmúgbó rantu àwọn ò bá yàn wí nickname yìí náà ló bá dé lórí show yìí máa fún yàrá yọmọ anybody ní nickname èmi orí kan bọ́dì ni gbogbo àwọn fáǹsì mi gan mo fẹ́ kọ́ mọ̀ pé orí kan bọ́dì ni mò ń jẹ́ ń sìn ẹ lè túbọ̀ mi fún kóyè mi náà orí tó bá tóbi ìyọ́pọ̀ ọlọ́bẹ̀ máa ń pọ̀ orí ìwé ni ẹ̀rọ orí bàbá wa Wọlé Ṣóyínká bí bá ti ṣá lọ́wọ́ báyìí nígbà tá a wà ní skúlù mi ní fọwọ́ yẹn bọ̀yàn lọ́wọ́ mo máa tọ́jú ẹ̀ pa ni màá níyè mo gba ìwé lọ́wọ́ ìwé ò bá ṣe máa sọ nìyẹn tán bá gbé wá sí yunifásitì nígbà tá a wà ní uni ma pọ́kẹ́tì ọwọ́ yẹn mi ní fi gbá anybody lọ́wọ́ tí ma fi délé pé ìwọ ó fẹ́ dánú kínní inú gift tọ́lọ̀ fún mi lọ́sàn-án mo gba odidi ìwé lọ́wọ́ bàbá wa ná Wọlé Ṣóyínká a whole noble laureate you know so orí yìí orí ìwé náà ni orí ńlá yìí orí ọpọlọ orí ọlọ́lá ẹkùn ti sọ ọmọ tá yìí ní mi mọ́ bí tí mo ti máa ń kọrin orin yìí náà ní nǹkan kí n kọrin bí àwọn ọmọ tá àbí báwo lẹ ṣe pè àwọn ọmọ àwa máa ń kọrin lóyìnbó tiwa àápàròdì tiwa ìsàlẹ̀ èkó tíá alágo méjì tíá àwa máa ń kọrin ṣeré ní gbogbo orin akọ dísò akọ reggae akọ blues akọ R&B akọ àpàlà akọ fújì ìyẹn náà pè ní all rounder ọmọ tó sọjí ló máa ń kọrin bẹ́ẹ̀ jẹ́ ń já yín sí ẹ fún ṣe tán ibo lẹ́yìn ti ṣe kékeré tẹ̀ já sí. yéèpà tó ṣe kọ́ńtà sí mi máa gbé kẹ̀kẹ́ lọ ọba ẹ̀ ṣeré mọ́. Anyway, ẹ̀yin tèmi, unfortunately, àmọ́ nǹkan tó ṣe recording lálẹ́. I cannot get to see your comments, but I can see you all online with me. Apparently we've got about 504 people online at the moment.
I can see you all. I can see the name popping up, but the messages, your comments is not coming in. I don't know why. Well, whatever the reason behind that is, I'm going to sort it, and I'm sure I will get to see all the comments as soon as we finish this show. She's so mischievous. She's full of mischief. She can plan anything. So I'm gonna see you guys tomorrow again, and we can get to treat that our pending story. That pending story, I promise bringing back today. Unfortunately, I cannot bring it. I had a call from this woman, Abike Ade Communication or whatever, yesterday. She's a well-respected woman. I don't know her before. I've not met her. She called me and she said she was trying to apologize on behalf of this woman called Esabot, that I should let go of the rift, of the fight. Of course, I have let go, but as soon as I hear my name there again after the apology, I decided to come back out and do this, recording this broadcast. So I'm going to see you all tomorrow again by the special grace of God. We thank God for a successful show tonight, and I'll get to see you all tomorrow. I know you all must have been sending me some love and wonderful emoticons right now, but unfortunately it's not flowing in. I will see you all tomorrow by the special grace of God. Remain blessed. It shall be well with you all. Ayami, remain blessed. You are blessed in Jesus' name. Stay to copy till I get to see you all tomorrow. Good night. Bye bye now.